àwòrán mi hàn. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Ènìyàn tí ó mọ̀ mí yẹ kó ra àwòrán mi. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. Ọlọ́run mo bẹ̀ ọ́ lọ́dún yìí o. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Ènìyàn tí ó mọ̀ mí yẹ kó ra àwòrán mi. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Àwòrán mi hàn níbi gíga. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Ọjọ́ ń lọ bàbá. Àwọn kan ti ń pè mí, wọ́n náà fẹ́ ra àwòrán mi. Bàbá mi ọjọ́ ń lọ, níbo ni àwòrán ògo mi wà wò? Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. Fi hàn kánkán. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Àwòrán mi hàn. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Ènìyàn tí ó mọ̀ mí yẹ kó ra àwòrán mi. Yẹ fàwòrán dá mi mọ̀. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. Àwọn kan ti rí mi, wọ́n ráwòrán mi nínú oko. Àwọn kan ti rí mi, wọ́n ráwòrán mi níkú ẹmu. Àwọn kan ti rí mi, wọ́n ráwòrán mi lóko lébìrán. Ìyẹn lọ́jọ́ sí torí mi kò ìgbà tún ṣe. Ojú wọn tó rọ̀ṣà, ó yẹ kó padà wá tún rókun. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Níbi gíga láyé o, Ọlọ́run fi àwòrán mi hàn. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Atóbi. Ọlọ́run fi àwòrán. Àwòrán mi kọjá lọ síbi gíga kó lọ Tí lóko. ó mọ̀ mí yẹ kó ra àwòrán mi. Àwòrán Ọlọ́run fi àwòrán. Kúrò lábúlé ò lọ lù bá lókè o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ bàbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ní Olúwa, mo dúpẹ́ o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fi ògo fún orúkọ rẹ̀. Ní Olúwa, fi àwòrán mi hàn. Jẹ́ kí olóore ó wá mi rí. Jẹ́ kí aláàánú wá mi rí. Olúwa, mo dúpẹ́ o fún ààbò rẹ àti ìṣọ́ rẹ lórí mi. Lórí ìdílé mi, Olúwa, mo dúpẹ́ o. Owó tá ìlera rẹ̀, kábíyèsí tún dá lọ́lá. Àwọn tí kò ní wo. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Kí Olúwa ó ṣé o. Ọba tó dá mi sí dọjọ́ tòní. Olúwa ó ṣé o. Olúwa, mo dúpẹ́ o. Olúwa, mo dúpẹ́ o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ó ṣé o. Ọlọ́run fi àwòrán mi hàn. Àwòrán o, Ọlọ́run fi àwòrán mi hàn. Ènìyàn tí ó mọ̀ mí yẹ kó ra àwòrán mi. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn fún olóore o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ bàbá. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé o fún mi ní àǹfààní láti tún wà níbí lónìí. Olúwa ó ṣé o. Ẹ̀mí mímọ́ ó ṣé o. Ọba àwọn ọba ó ṣé o. Olúwa, mo dúpẹ́ pé ó gbọ́ àdúrà mi lónìí. Mo dúpẹ́ pé ó sọ ọ̀rọ̀ mi dayọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Kí Olúwa ó ṣé o. Ẹ̀mí mímọ́ ó ṣé o. Ọba àwọn ọba ó ṣé o. Lórí ìdílé mi, lórí àwọn ọmọ, lórí ọkọ, lórí aya, Olúwa ó ṣé o. Ẹ̀mí mímọ́ ó ṣé o. Ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì wá. Ẹ̀mí mímọ́ dáríjì wá. Bó ti wù ká mọ̀ ṣe tó, ẹlẹ́ṣẹ̀ ni wá o. Ó ní gbogbo ìmọ́fífẹ́ wa níwájú òun ó dàbí ìpínlẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa, gbogbo ọ̀nà tí mo ti gbà tí mo ti dẹ́ṣẹ̀ tí àdúrà mi ò fi jẹ́ ìtẹ́wọ́gbà, Olúwa dáríjì mí o. Olúwa, fa ìwé ẹ̀ṣẹ̀ mi ya. Ẹ̀mí mímọ́ mú ẹ̀ṣẹ̀ mi lọ sókun ìgbàgbé. Olúwa, ẹ jẹ́ ká béèrè fún agbára ẹ̀mí mímọ́ látòkè wá kí wọ́n darapọ̀ mọ́ wa. Agbára ìtúsílẹ̀ kí wọ́n darapọ̀ mọ́ wa. Agbára àánú, agbára ìṣelógo ó yá kó darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká béèrè fún ìdílé wa kí Olúwa sọ ìdílé mi di ìdílé aláyọ̀.
Olúwa mú ìbànújẹ́ kúrò nínú ìdílé mi, sọ ìbànújẹ́ ìdílé mi di ògo. Olúwa lóṣù yìí, nínú ọdún yìí, nínú ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ mú yìí, Olúwa sọ ìbànújẹ́ ìdílé mi di ògo, sọ ìbànújẹ́ ayé mi di ògo. Jẹ́ kí n lè yìn ọ́ lógo lórí ọ̀rọ̀ mi, jẹ́ kí n lè yìn ọ́ lógo lórí ọ̀rọ̀ ìdílé mi. Olúwa jẹ́ kí n lè yìn ọ́ lógo. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa sọ ìbànújẹ́ ìdílé mi, Olúwa sọ di ògo. Ẹ̀mí mọ́ sọ di ògo. Nínú ìrìnàjò 12 days yìí, Olúwa jẹ́ kébì náà lẹ́rìí o. Jẹ́ kí ìdílé mi ní ẹ̀rí. Jẹ́ kí n jẹ́rìí sí agbára rẹ. Olúwa ṣàánú fún mi o. Jẹ́ kí aláàánú wá mi rí o. Kí àwòrán mi lọ hàn níbi gíga. Kí àwòrán mi lọ hàn fún olóore. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa, mo fẹ́ máa lọ nínú àdúrà tòní. Olúwa darapọ̀ mọ́ wa. Olúwa darapọ̀ mọ́ wa. Olúwa darapọ̀ mọ́ wa. Ó ní our freedom is here. Lórúkọ Jésù, jẹ́ kí àwa náà rí òmìnira wa. Olúwa jẹ́ ká rí òmìnira wa gbà lọ́wọ́ ọ̀tá, lọ́wọ́ ẹ̀mí òkùnkùn, lọ́wọ́ ẹ̀mí adánidúró, lọ́wọ́ ẹ̀mí afẹ́ àkókò ẹni ṣòfò. Olúwa gba òmìnira wa fún wa ní orúkọ Jésù Kristi. Bí ẹ ṣe ń gbàdúrà yìí, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé ó ń tọ́. Ó ní nítorí ti SIONI ìwọ kì yóò dákẹ́. Olúwa, nítorí ìdílé mi má dákẹ́. Tí ògo yìí ó fi bú jáde, tí ìràwọ̀ yìí ó fi tàn, tí ìdílé mi ó fi ráàánú gbà. Olúwa má dákẹ́ o. Olúwa má dákẹ́ o. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ṣàánú mi. Èmi náà ní ìpinnu tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Olúwa, tó bá bá mi ṣe, èmi ló yìn ọ́ lógo. Láwùjọ àwọn ènìyàn ńlá, màá yìn ọ́ lógo. Láwùjọ àwọn ènìyàn, màá fi ògo fún orúkọ rẹ. Màá pòkìkí rẹ. Olúwa, bá mi ṣe. Olúwa, bá mi ṣe. Ẹ̀mí mímọ́, ní orúkọ Jésù Kristi olùgbàlà. Bí ẹ ṣe ń gba àdúrà yìí, ọ̀run gbọ́ àdúrà wa o. Ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, gbà wá lọ́wọ́ àwọn àfòmọ́, àwọn ènìyàn tá a rò pé ènìyàn tá a fara tì, tó jẹ́ àwọn gangan lógun ayé wa. Ọba àwọn ọba, ọba tó rí inú ẹ̀dá, ó yá gbà mí. Ọba tó rí inú ẹ̀dá, gbà mí lọ́wọ́ ogun àfòmọ́ ìdílé bàbá, lọ́wọ́ ogun àfòmọ́ ìdílé ìyá. Nínú ìjọ, Olúwa gbà mí lọ́wọ́ àwọn ogun àfòmọ́ tí a fura sí tó ń jà wá lógun. Olúwa gbà wá. Olúwa gbà wá. Olúwa gbà wá lọ́wọ́ àfòmọ́ tá a pè láṣọ ìbora. Olúwa gbà wá. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Àkókò rèé láti bá Ọlọ́run sọ̀rọ̀. Àkókò rèé láti bá ọba àwọn ọba sọ̀rọ̀. Kí Olúwa gbà mí. Olúwa gbà mí. Olúwa gbà mí. Olúwa gbà mí. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á bá bàbá sọ̀rọ̀. Kí Olúwa, àkókò ti tó, gbà mí lónìí. Olúwa gbà mí. Olúwa gbà mí. Olúwa gbà mí. Jẹ́ kí n ráàánú gbà lórí ẹbí mi. Jẹ́ kí n ráàánú gbà. Ayérayé, gbà mí. Ọba tó rínú ẹ̀dá, àkókò ti tó, yá gbà mí. Ọba àwọn ọba, gbà mí. Olúwa gbà mí. Olúwa gbà mí. Olúwa gbà mí. Ó ti pẹ́ tó ti ń bá mi bọ̀. Lónìí, Olúwa tẹ́wọ́ kó gbà mí o. Jẹ́ kí n lẹ́nu ọpẹ́ o. Olúwa jẹ́ kí n lẹ́nu ọpẹ́ o. Olúwa jẹ́ kí n lẹ́nu ọpẹ́ o. Olúwa kó ṣàánú mi. Olúwa kó ṣàánú mi. Olúwa ṣàánú mi. Olúwa lànà kò mí. Ayé mi bẹ̀rẹ̀ sí so èso rere. Ní orúkọ Jésù, bí ẹ ṣe ń gbàdúrà, ọ̀run lànà kò wá. Ayé wa yóò sì so èso rere. Ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó sì rí àánú gbà. A ó rí ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́. A káàbọ̀ sínú àdúrà tòní. Lórúkọ Jésù, àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Bí a ṣe ń darapọ̀ lónìí, ẹ̀mí mọ́ Ọlọ́run kó darapọ̀ mọ́ wa. Ní gbogbo ibikíbi tí ẹ wà, tí ẹ ti fẹ́ gba àdúrà lónìí, àyíká àti agbègbè yín, ọ̀run kó rọ̀ ní agbára iná. Lórúkọ Jésù, ọ̀run kó rọ̀ ní agbára àṣẹ. Mo pa á láṣẹ lórúkọ Jésù. Gbogbo bá ó ṣe gbàdúrà lónìí, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ darapọ̀ mọ́ wa o. Ẹ jẹ́ ká rí àánú gbà. Àánú tó fẹ́ sọ̀kalẹ̀ lọ́jọ́ tòní, ẹ jẹ́ kí ìdílé wa ó rí gbà. Lórúkọ Jésù, gbogbo ẹ̀ṣẹ̀ tí ó dí wa lọ́wọ́, Olúwa ẹ dáríjì wá. Ẹ ṣàánú fún wa. A mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, kò sẹ́ni tó mọ́ níwájú rẹ o. Olúwa, má fi ẹ̀ṣẹ̀ wa pamọ́, jẹ wá níyà o. Olúwa dáríjì wá, ṣàánú fún wa. Fún wa ní ẹ̀mí, okun àti agbára láti máa rìn nínú ọ̀nà rẹ, láti má dẹ́ṣẹ̀. Olúwa kó ràn wá lọ́wọ́. A ó máa yìn ọ́ lógo, a ó sì máa gbé ọ ga. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín.
àmín 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 lórúkọ Jésù. Olúwa adé láàárọ̀ yìí o bàbá, jẹ́ kí ògo wa kó fara hàn. Àdúrà tá a fẹ́ gbà lónìí ni pé Olúwa sọ ìbànújẹ́ ìdílé mi Olúwa sọ di ògo. Ìbànújẹ́ ayé mi Olúwa sọ di ògo. Ìbànújẹ́ ayé ọmọ mi Olúwa sọ di ògo. Ìbànújẹ́ ayé ọkọ mi Olúwa sọ di ògo. Ìbànújẹ́ ìyàwó mi Olúwa sọ di ògo. Má jẹ́ ká tanra wa jẹ́ o. Gbogbo àwa tá a fẹ́ gbàdúrà láàárọ̀ yìí, tá bá ní kò sí nǹkan kan tó ń bà wá nínú jẹ́, irọ́ pátápátá ni. Wòlíì gan ní tó ń bà á nínú jẹ́, pásọ̀ ní tó ń bà á nínú jẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa jọ képe Ọlọ́run ni. Má jẹ́ bí wòlíì kan bá ń tàn ọ́ jẹ, òun kàn ń tàn ọ́ ni o. Òun náà ní nǹkan tí ń bà á nínú jẹ́. Èèyàn ni wòlíì, ọ̀dọ̀ Ọlọ́run ló sì ti wá, bí wọn náà ṣe wá, nǹkan kan náà ni gbogbo wa. Mo ń sọ fún wa ní gbogbo ìgbà, àparò kan ò ga jù kan lọ, àfi tó bá tún gorí nǹkan ló kù. Gbogbo wa la ní nǹkan kan tó ń bà wá nínú jẹ́, tá a fẹ́ kí Ọlọ́run sọ di ògo fún wa. Lórúkọ Jésù, bí a ṣe fẹ́ gbàdúrà ìtọkàntọkàn lónìí, ọ̀run yóò sọ gbogbo tó ń bà wá nínú jẹ́, yóò sọ di ògo fún wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ kí gbogbo wa ó ṣí Bíbélì wa sí Revelation chapter 21. Revelation chapter 21. Revelation chapter 21 verse 4. Revelation chapter 21 verse 4. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Ṣé ẹ gbọ́ ìlérí Ọlọ́run yìí? Ìlérí ni o nínú ayé gbogbo wa láàárọ̀ yìí. Ìlérí ni o nínú ayé ìdílé kọ̀ọ̀kan lónìí. Lórúkọ Jésù Kristi olùgbàlà, bí a ṣe ń gba àdúrà yìí, Ọlọ́run yóò mú ìlérí náà ṣẹ nínú ayé wa. Revelation chapter 21 verse 4. Ọlọ́run yóò nu omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, bẹ́ẹ̀ ni tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Gbogbo àròyé àtijọ́ yìí jẹ́ kó kọjá lọ lónìí. Gbogbo ohun tó ń rò tẹ́lẹ̀, gbogbo oríṣiríṣi tó ti gbọ́, gbogbo àsọtẹ́lẹ̀ tó ti gbọ́ tí kò wá sí ìmúṣẹ lónìí jẹ́ kó kọjá lọ. Gbogbo ẹkún tó ti sun, gbogbo ìrora tó ti ké, gbogbo ìjákulẹ̀ tó ti bá pàdé lónìí jẹ́ kó kọjá lọ. Nítorí Bíbélì ní ohun àtijọ́ ti kọjá lọ. Lónìí wàá máa gbàdúrà bó ṣe ń gbọ́ ohùn pé Olúwa jẹ́ kó tuntun bẹ̀rẹ̀ sí farahàn nínú ìdílé mi. Mú ìbànújẹ́ ìdílé mi kó sọ di ògo lónìí. Jẹ́ kí ìbànújẹ́ yìí kọjá lọ nínú ìdílé mi. Ó ní Ọlọ́run sì nu omijé nù kúrò. Èmi ò mọ̀gbà tí wọ́n ti sunkún, bóyá láàárọ̀ ni, bóyá lọ́sàn-án ni, bóyá lálẹ́ ni, bóyá lóru ni. Ọlọ́run náà ò nu omijé rẹ nù kúrò. Ó ní ohun àtijọ́ ti kọjá lọ. Ohun àtijọ́ ti kọjá lọ. Tí a bá fẹ́ gbàdúrà láàárọ̀ yìí, a gbọ́dọ̀ mọ ìdí ìtumọ̀ àdúrà wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa lánàá. Tí a bá ń gbàdúrà lórí ìbànújẹ́, tí olóyìnbó ń pè ní sorrow, kí ló ń fa ìbànújẹ́ gan? What is sorrow? Kí ni sorrow? Kí ni sorrow gan? Kí ni à ń pè ní ìbànújẹ́? Ìbànújẹ́ ni tí à ń rò lọ́kàn tó ń gbomijé lójú wa, ní tá à ń rò lọ́kàn tí ò mú ayọ̀ wa kún. Ìbànújẹ́ jẹ́ nǹkan tó jẹ́ pé béèyàn bá pàdánù nǹkan, kó o ti wò pé kíní mo gbọ́dọ̀ rí gbà lónìí, kó o wá pàdánù ẹ̀ kó o mọ̀ rí gbà. Ohun tá à ń pè ní ìbànújẹ́ ni disappointment. Ó ní ìbànújẹ́, àìráàánú gbà lọ́dọ̀ ọmọdé àti àgbà, ó máa ń fa ìbànújẹ́ nínú ayé ènìyàn. Kéèyàn expect pé ọmọ yìí o in the next 5 years ó yẹ kó ṣègbéyàwó, ọdún 10 wá kọjá, ọdún 15 kọjá, ọmọ yìí ò ṣègbéyàwó. Ara àwọn tó ń fa ìbànújẹ́ nínú ayé ènìyàn ni kó wò pé next week, by next year ó yẹ kí n ti wà nílùú òyìnbó, kó o sì tún wà ní Nàìjíríà níbi tó pẹ̀lú àìmọye owó tó ti waste dànù. Àwọn tí Sátánì ń pè tó ń lò ní gẹ́gẹ́ bí ìbànújẹ́, lórúkọ Jésù ọ̀run sì ti ṣèlérí, ó ní òun ó nu omijé gbogbo nù kúrò lónìí. That means pé yóò mú ìbànújẹ́ yìí kúrò. Tá a bá ń gbàdúrà, mo fẹ́ kẹ́ ẹ máa gbàdúrà pé kí ni à ń pè ní ìbànújẹ́ gan? Ohun tó o fura sí nínú ayé yìí pé ó kò jẹ́ kó o róorun sùn, ìbànújẹ́ ni. Ọlọ́run sì gbọ́dọ̀ nu omijé inú kúrò. Òun ló ṣe ní ká wá síwájú òun fún 12 days fasting and prayer. White fasting ni o,
white fasting ní for 12 days èso ló máa fi break. Ìwọ tó o bá jẹ́ ọ̀dọ́ tó o bá láǹfààní láti gbà á. Ẹ̀yin màmá ẹ má wọ́ọ̀rì ara yín. Ṣé ti gbọ́ àṣẹ kan ti wà lọ́jọ́ tẹ́ ẹ ti di àgbàlagbà tẹ́ ẹ ti di arúgbó, àṣẹ ti wà lẹ́nu yín. Mo ti sọ rí nígbà tó kù 8 days tí bàbá tó bí mi ó kú, wọ́n lọ chọ́ọ̀chì, wọ́n wá announce pé church member àwọn ọmọ ẹ̀ bímọ kò sì jìnnà sí ọ̀dọ̀ wa. Àwọn àti màmá mi wá ní jẹ́ káwọn fẹsẹ̀ rìn lọ káwọn lọ kí ọmọ yìí. Ibi tí wọ́n ti ń lọ wọ́n ní ọmọkùnrin kan ń sáré lọ lọ́nà, ó ń sáré bọ̀ níwájú àwọn gìgìgìgì. Wọ́n ní màmá mi ti ẹ sọ pé káwọn yà fún wọn láwọn ní kó filẹ̀ pé bó dẹ̀ déwájú àwọn ó sì kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, ó ní bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàdúrà fún mi. Wọ́n ní bàbá mi dẹ̀ gbọ́wọ́lé lórí pé yóò dára fún ẹ, ìbànújẹ́ kò láyé ẹ. Wọ́n ṣe ṣàdúrà yìí, wọ́n lọ́mọkùnrin yóò dìde ẹṣẹ́ ṣé ó dẹ̀ ń lọ. Wọ́n ní bàbá mi bojú wẹ̀yìn pé ọmọkùnrin tó ń lọ ó dẹ̀ ti ṣoríire o. Àṣẹ tọ́lọ́run fún arúgbó ni pé bó dẹ̀ ń ṣe lọ yìí ó dẹ̀ ti ṣoríire o. 8 days ẹ̀ ni bàbá tó bí mi kú. Àmọ́ àṣẹ arúgbó yìí, àṣẹ àgbà yìí, mo fẹ́ kẹ́ ẹ lò lórí àwọn ọmọ yín lónìí. Bí Olúwa mú ìbànújẹ́ ayé ọmọ mi kúrò, mú ìbànújẹ́ tó ń bẹ nínú ayé ọmọ mi, nínú ìdílé mi, Olúwa mú kúrò lónìí. Jẹ́ kí ìdílé mi náà ní ayọ̀, jẹ́ kí ìdílé mi ní ayọ̀ ìgbàlà, jẹ́ kí ní ayọ̀ ìgbàlà lórí àwọn ọmọ mi. Kí ni ìbànújẹ́ gan? Kí ni rìsọ́ọ̀tì? Kí ló ń fa, kí ni in tó ń fa ìbànújẹ́? Kí ló mú ìbànújẹ́ yìí wá gan sínú ayé wa? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló wà lábẹ́ ohùn yìí, iṣẹ́ ló ń bà wọ́n nínú jẹ́ pé bó ni iṣẹ́ mi ṣe rí, bó ni òwò mi ṣe rí, èmi ti ẹ̀ parí iléèwé kò síṣẹ́. Ẹlòmíì ìgbéyàwó ni mi ò tiẹ̀ ṣe tán kò sọ́kọ kò síyàwó. Kí ló fà á? Kí ni ìbànújẹ́ ni? Ọlọ́run sì ló ń fẹ́ mú ìbànújẹ́ yìí, òun fẹ́ sọ di ògo rẹ lónìí. Ọlọ́run tó lè mú ìbànújẹ́ tèmi tó sọ di ògo. Ọlọ́run ó ti ṣe tán láti sọ ìbànújẹ́ tó wà nínú ayé tiẹ̀ náà, ó fẹ́ sọ di ògo fún ọ lónìí. Ẹlòmíì gbèsè ló ń bà nínú jẹ́, kò rórun sùn mọ́. Tó bá sùn tó bá jí báyìí gbèsè nínú gbèsè ni ó jí sí. Ìrònú ìgbèsè yìí ló ti dá ìsàn sí lára. Ẹlòmíì kó dá wà, loneliness ó ní ò jẹ́ kẹ́lòmíì ó rí ló fa ìbànújẹ́ nínú ayé rẹ̀. Ẹlòmíì ìkọ̀sílẹ̀ rejection kán máa kọ̀ sílẹ̀, wọ́n rejected from anywhere, even nínú ẹbí wọ́n kọ̀, nílé ọkọ wọ́n kọ̀, nílé ìyàwó wọ́n kọ̀, níbi iṣẹ́ wọ́n kọ̀. Lórúkọ Jésù gbogbo ohun ìkọ̀sílẹ̀ tí ayé tí èṣù ń lò gẹ́gẹ́ bí ìbànújẹ́ nínú ayé rẹ̀, ọ̀run ó fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ lónìí. Ẹlòmíì àgàn kò bímọ. Ẹlòmíì àgàn tó yà ni pé kò sí àtijẹ àtimú. Ẹlòmíì àgàn tó yà ni pé kò rí aláàánú kankan tó lè sáré pé aláàánú mi tiẹ̀ lẹ́ni jẹ́ mo ní ìdí ìrànlọ́wọ́ báyìí kí wọ́n sì ṣèrànlọ́wọ́ fún. Ẹlòmíì kò rá láàánú rí n tó yàgàn rí. Ẹlòmíì ó mọ ìdádúró nínú gbogbo, ìdádúró nínú ìgbéyàwó, ìdádúró ìwọ tó yẹ kó o ti gba físà kó o ti wà nílùú òyìnbó kó o fẹ́ lọ kàwé, ìwọ tó mọ̀ tó yẹ pé ìlú òyìnbó yìí wù ọ́ lọ́kàn. Kò ń ṣe gbogbo ẹni tó dé ìlú òyìnbó ló ń ṣe rere o. Tó o bá lè gbàdúrà, àwọn kan bẹ́ẹ̀ mẹ́tọ́ kàn fẹ́ kó wá wo àwòrán òyìnbó lásán kó o sì padà wálé bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé a ti kọ́ mọ́ ibi wọn ò ti ṣe rere ní. Àwọn kan wà tó jẹ́ pé a ti kọ́ mọ́ pé ìrìn àjò tí wọ́n gbọ́dọ̀ rìn rèé. Àwọn yìí àwọn ni wọ́n ní delay ó ń fa ìbànújẹ́ nínú ayé wọn. Ọlọ́run sì ṣèlérí láàárọ̀ pé òun yóò nu omijé gbogbo nù kúrò, kì yóò sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún tó ń sùn. Ọlọ́run lòun ti nù kúrò lónìí. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́ nítorí pé ohun àtijọ́ ti ṣe kí ni, ó ti kọjá lọ, ohun àtijọ́ rẹ ti dìgbàgbé. Ọlọ́run wá fẹ́ mú ayọ̀ wá sínú ayé rẹ lónìí. Kí ni à ń pè ní ayọ̀? Ayọ̀ ni nǹkan ìyanu tó ń ṣẹlẹ̀ nínú ayé èèyàn tó mú ayọ̀ wá sínú ayé èèyàn. Ẹ jẹ́ á fi ṣàkàwé, ẹ̀yin màmá àti bàbá tí ẹ bá fẹ́ bímọ, ẹ rí i pé ayọ̀ yín máa ń kún. Àyájọ́ ọjọ́ tó bá sọ pé ẹ kú oríire o, a kú ewu ọmọ o, ẹ rí i pé gbogbo ohun tó wà nínú ilé lẹ́ẹ̀tún ṣe, tẹ́ kílínì, tẹ́ tún gbogbo ilé ṣe, tẹ́ tún bẹ́ẹ̀dì tẹ́, ẹ taṣọ míì sí bẹ́ẹ̀dì, ẹ tẹ́ gbogbo pálọ̀ lẹ́ẹ̀ṣe. Ọkọ náà máa pààrọ̀ àwọn nǹkan tó yẹ kó pààrọ̀ nínú pálọ̀ nínú ilé. Ẹ rí i pé ayọ̀ wọn kún ni,
nǹkan tí wọ́n ń pè ní ayọ̀ rèé. Ìwọ tó béèrè fún físà tán fún ọ lójijì, ó rí pé ayọ̀ rẹ ó kún. Ìwọ tó wá iṣẹ́ tó ríṣẹ́, ó rí pé ayọ̀ rẹ ó kún. Àwọn ayọ̀ yìí lọ́lọ́run Ọlọ́run fẹ́ sọ ìbànújẹ́ ìdílé di ògo lónìí. Èmi ò mọ ẹni tó nídìí nǹkan tí Ọlọ́run ń kà sílẹ̀. Lórúkọ Jésù, gbogbo ìbànújẹ́ tó wà nínú ayé rẹ, ọ̀run yóò mú kúrò lónìí. Àwọn nǹkan ayọ̀, àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu, ó máa sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ láyé mi. Olórin ní ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí mò ń retí lọ́jọ́ gbogbo, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ láyé mi o. Ìwọ náà sọ fọ́lọ́run pé Olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀ nínú ayé mi, nínú ayé ọmọ mi. Olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ìyanu ògo, Olúwa jẹ́ kó ṣẹlẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ bá ṣẹlẹ̀, ayé rẹ̀ ó kún fún ayọ̀, ayé rẹ̀ ó kún fún ìbùkún, ìdílé rẹ̀ ó ní ayọ̀ gẹ́gẹ́ bí èèyàn ṣe ní ayọ̀ nígbà tá a bá bí ọmọ tuntun. Ẹ rí pé ọmọ tuntun gbogbo èèyàn ni ó mọ̀ kẹ́, àtọmọdé àtàgbà ló fẹ́ gbé, nítorí pé wọ́n mọ̀ pé ohun ayọ̀ ni, wọ́n mọ̀ pé ohun ìdùnnú ni. Lórúkọ Jésù, gbogbo ìwọ tó wà lábẹ́ ohun yìí tó ń gbọ́ mi, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ, ìdùnnú yóò wọnú ayé rẹ lórúkọ Jésù. Ó sì rí àánú gbà lórúkọ Jésù, ó rí ojúrere gbà ní orúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ó máa ń fúnyàn ní okun àti agbára. Nígbà tí o bá retí nǹkan ìyanu, tí nǹkan ìyanu bá ṣẹlẹ̀ nínú ayé rẹ, ó rí pé ó ní okun àti agbára. Even tó bá jẹ́ àdúrà ló bá fẹ́ gbà, ó ní okun àti agbára láti gbà. Tó bá jẹ́ àwẹ̀ ló fẹ́ gbà, ó ní okun àti agbára láti gbà. Nítorí pé o mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀, ó sọ fún Ọlọ́run pé Olúwa, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí ó jẹ́ kí n tún súnmọ́ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ, Olúwa ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé mi. Ẹ gbàdúrà, ẹ pe Jésù kí Olúwa, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí ó jẹ́ kí n tún súnmọ́ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ, Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé mi, nínú ayé ọmọ mi. Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí ó jẹ́ kí n mọ̀ pé ìwọ ni Olúwa, tí ó jẹ́ kí ọ̀tá mi ó mọ̀ pé mò ń sin Ọlọ́run alààyè. Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lórí ayé mi, lórí ìdílé mi. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ mi. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé ọkọ mi. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu, àdúrà àárọ̀ yìí má fi ṣeré, mo bẹ̀ ọ́ nítorí ti Ọlọ́run. Má jẹ́ kí ohun kankan ó dí ọ lọ́wọ́ má jẹ́ kí ohun kankan ó dí ọ lọ́wọ́. Sọ fún Ọlọ́run pé Olúwa, jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀ lórí ọmọ mi. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ó ṣẹlẹ̀ lórí ayé mi. Adérẹ̀mí, dárúkọ ara rẹ mọ̀mọ́, ẹ máa dárúkọ àwọn ọmọ yìí pé Olúwa, jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀. Jẹ́ kí n gbọ́ròyìn ayọ̀ lórí ọmọ mi. Jẹ́ kí àánú wá ọmọ mi rí. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ó ṣẹlẹ̀ lórí ọkọ mi, lórí ìyàwó mi. Jẹ́ kí n gbọ́ ìró ayọ̀ nípa ọmọ mi, nípa ìyàwó mi, nípa ọkọ mi, nípa iṣẹ́ mi, nípa àgọ́ ara mi, àìsàn tó ń ṣe mí. Olúwa, jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀. Ẹ wo Jábésì, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ẹ wo Sákéù, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Sákéù ẹlẹ́ṣẹ̀ bíi tèmi náà ni Sákéù, èmi ẹlẹ́ṣẹ̀. Èmi ni mo wá dẹni tí ń ka Bíbélì, tí ń wàásù fún ènìyàn. Èmi ni ẹni tí wọ́n ń pè pé dádì mo mọ̀ lóyún, mo mọ̀ bímọ, dádì lẹ́yìn ọdún 12, lẹ́yìn ọdún 7, lẹ́yìn ọdún 6, lẹ́yìn ọdún 3, dádì mo mọ̀ ríṣẹ́, dádì mo mọ̀ gba físà, wọ́n mọ̀ fún mi físà. Èmi ẹlẹ́ṣẹ̀ bíi Sákéù, mo ti ráàánú gbà. Ìwọ náà lè ráàánú gbà, o lè rí ojúrere Ọlọ́run. Ọlọ́run kún fún àánú, ó pọ̀ ní ipá àti agbára. Èmi ọmọ elébi téèyàn wò sùsù tó ní ọmọ bọ̀bọ̀ ọmọ elébi yìí ló ń bọ̀, kí ló tún bọ̀ wá ṣe ń bí náà? Ọmọ elébi, èmi tí mo ti fẹsẹ̀ rìn láti Mile 2 wá sí Mẹ́ran. Ó sì gbàdúrà láàárọ̀ ìpè Olúwa, ìbànújẹ́ ìdílé mi. Àbẹ́ mọ̀ pé ìbànújẹ́ ni kí kéèyàn kọ́kọ́ wọlé kó sọ fúnyàwó ẹ̀ pé láti Mile 2 ẹsẹ̀ mo fi rìn lónìí o. Kíyàwó tó wá ní kílẹ̀ mú bọ̀ kó wá ní 200 naira náà ni mo rí fílẹ̀. Ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni. Olúwa mú kúrò nínú ìdílé mi. Ọmọ rẹ̀ ó pè ọ́ ẹ̀sáàmù tí wọ́n ní lọ ṣe kí n fi gba físà yìí, mo mọ̀ ti ṣe, kí wá ní fẹ́ẹ̀lì náà ni, ìbànújẹ́ ni. Ó yá gbàdúrà láàárọ̀ yìí mọ̀mọ́ pé Olúwa mú ìbànújẹ́ yìí kúrò nínú ìdílé mi, sọ ìbànújẹ́ ìdílé mi di ògo. Ó yá gbàdúrà. Ọkọ ti lọ Monday to Friday, nígbà tí ó dé èlò náà ló mú bọ̀ 5,000 yóò tójọ́ méjì tó fi tán. Níbi tí Nàìjíríà ti ẹ̀ burú dé, níbi tí táyé burú dé, èlò ní 5,000 kò tójọ́ méjì yóò ti tán. Ó sì gbàdúrà pé ìbànújẹ́ ìdílé mi wò mí. Áńgẹ́lì lọ́lọ́run sọ̀kalẹ̀ tó gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Má jẹ́ kí wọ́n tàn jẹ́ pé kò sí nǹkan kan, kò sí ìyanu wà.
tèmi lè ká láìmọ̀ iye ọ̀nà. Ìyanu wà, ẹni tí Ọlọ́run lò fún mi òun àtìyàwó ẹ̀ ò sí mọ́ lónìí, wọn bímọ kankan ẹyọ kan ṣo fúnra wọn. O sì gbàdúrà, ẹnìkan wà sọ fún ọ pé àdúrà kì í gbà. Mo gbàdúrà wo tó bá rí mi lórí òkè nígbà náà tó bá rí mi lórí òkè màá ó rò pé bóyá nǹkan kan ń ṣe mí nínú àgọ́ ara ni mo ṣe gbàdúrà. Màá gbàdúrà, mo gbàgbé ìyàwó mi kú wà lábẹ́ ohùn yìí, ó wà lábẹ́ ohùn yìí, tí n bá ti lọ báyìí ó di ijọ́ tí ó bá tún tó rí mi lé, mo sọnù sórí òkè. Olúwa, ayé mi gbọ́dọ̀ yí padà, ìbànújẹ́ yìí gbọ́dọ̀ dògo nínú ìdílé mi. Nígbà tí ìbànújẹ́ dògo nínú ìdílé mi sì, ṣé mi ò gbádùn ẹ̀, ṣé òun ò gbádùn ẹ̀? Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa sọ ìbànújẹ́ ìdílé mi dògo. Tó o bá lè gbàdúrà ó kàn máa gbọ́ ni wọ́n ní wá pásítọ̀ àwọn prọfẹ̀tì èké ò mọ̀ tàn jẹ ni nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀. Ó rí ìyanu lọ́sẹ̀ tó ń bọ̀, lọ mú iye báyìí wá, ó sì mú fún wọn nítorí pé wọn náà yọ̀lẹ̀ nínú àdúrà. Gbogbo wákàtí ọjọ́ òfin sùn ni. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa ìbànújẹ́ tó wà nínú ayé mi, Olúwa sọ di ògo. Ọlọ́run wò mí sùsù, ó rí i pé ìbànújẹ́ rè kí n ṣiṣẹ́ oṣù mẹ́fà kan ṣoṣù mẹ́ta fún mi, kí n ṣiṣẹ́ oṣù mẹ́fà kan dá mi dúró lẹ́yìn oṣù kẹrin. Ìbànújẹ́ ni nínú ilé mi. Ó yá gbàdúrà, Ọlọ́run tó mú ìbànújẹ́ yìí kúrò lónìí, Olúwa mú ìbànújẹ́ tèmi náà kúrò, mú ìbànújẹ́ àwọn ọmọ mi kúrò. Ohun tó ṣe mí, Olúwa mú kúrò, ìbànújẹ́ ni, mi ò fẹ́ rí mọ́ láti òní lọ. Lo àṣẹ tó wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí, lò láti mú ìbànújẹ́ ayé mi kúrò. Ọlọ́run mú ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ kúrò. Ṣó ní kánsà la fẹ́ sọ, ẹ kún gbọ́ testimony wọn. Ṣó ní kánsà ni, ṣó ní diabetes ni, ẹ kúkú gbọ́ mọ̀mọ́ yìí tó ní dádì mo stop oògùn diabetes mi ò mà gbúrò ẹ̀ mọ́, dádì mo sùn, ẹsẹ̀ mímọ̀ ti ń gbẹ̀, ẹsẹ̀ mímọ̀, ẹ kúkú gbọ́ testimony ẹ oríṣiríṣi ẹ ti gbọ́. Ìwọ náà gbàdúrà pé Olúwa lórí òkè àánú ìtúsílẹ̀ mo fẹ́ kí ìdílé mi náà ó ní àpẹẹrẹ ohun rere. Olúwa mo fẹ́ kí ìdílé mi ó ní àpẹẹrẹ ohun rere. Mo fẹ́ kó mú ìbànújẹ́ kúrò nínú ìdílé mi lórí òkè àánú ìtúsílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run, mo fẹ́ kó lo orí òkè yìí láti mú ìbànújẹ́ kúrò nínú ayé mi. Mo ti lọ ọ̀dọ̀ wòlíì, mo ti náwó, mo ti ná ọ̀dọ̀ wòlíì, mo ti nára, mo ti lọ ọ̀dọ̀ wòlíì, mo ti ná ìtànjẹ. Olúwa èmi náà wá síwájú rẹ lónìí. Iwájú prophet rẹ̀ mi kọ́ ló wá o, èmi kọ́ ni mò ń bọ̀ sọ̀rọ̀ o, Ọlọ́run ní bọ̀ sọ̀rọ̀, Ọlọ́run ní gbàdúrà o. Olúwa mo ti wá sí iwájú rẹ lórí òkè àánú ìtúsílẹ̀ lónìí. Ó yá sọ ẹ̀gàn mi dògo, sọ ìbànújẹ́ ìdílé mi dògo lónìí. Ọlọ́run tó wà lórí òkè àánú ìtúsílẹ̀, ó yá gbàdúrà pé ó yá Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ sọ ìbànújẹ́ ìdílé mi dògo. Olúwa ó yá sọ́dògo ayérayé, sọ́dògo àpèsè ìbànújẹ́ ìdílé mi. Ó sì gbàdúrà, mo ti sọ fún yín láìmọye ìgbà téèyàn sì wò mí gàrí àtẹja dídín. Ẹ béèrè tí n bá sọ fún ìyàwó mi pé lónìí mo fẹ́ jẹ páálí ẹja kan, yóò dín fún mi, màá jókòó tì í. Ọlọ́mọ yẹ kó lu end hospital, pa ẹja dídín àti gàrí lájọ mu. Ìyàwó ẹ̀ sì wá síwájú mi, ó sì yí ẹja dídín àti gàrí, ó sì yí dànù pé sẹ́yìn lẹ ní kí ìyàwó máa jẹ wọ́n ni. Ó sì gbàdúrà. Ẹni tí ń sọ yìí, ọjọ́ tí mo tọwọ́ bàpò, tí mo lọ ilé tí mo tọwọ́ bàpò, tí mo ń fún àwọn èèyàn lówó, òun náà wá mo nígbà, ó sì kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, ó ní dádì nífẹ̀ẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ó rántí tó ṣe nígbà náà. Ó sì gbàdúrà pé Olúwa jẹ́ kọ́tà mi, ẹni fi mí kẹ́gàn, ẹni bà mí nínú jẹ́, Olúwa jẹ́ kó jẹun mi, jẹ́ kó jẹ lára mi àti ẹ̀jẹ̀ mi, jẹ́ kó jẹ nínú àgùn ojú mi, jẹ́ kó jata mi, jẹ́ kó jẹpo mi, sọ ìbànújẹ́ ìdílé mi dògo. Ẹ já gbàdúrà, ẹ já síbélì wá sí Psalm 30, ẹ já síbélì wá sí Psalm 30 verse 11, Psalm 30 verse 11. Ìwọ ti sọ ìkáàánú mi di ijó fún mi. Ṣé ti gbọ́? Ìwọ ti sọ ìkáàánú mi, o ti sọ di ijó fún mi. Ìwọ ti bọ́ aṣọ ọ̀fọ̀ mi kúrò, ìwọ sì fi ayọ̀ dì mí ní àmùrè. Ìwọ ti sọ ìbànújẹ́ mi. Ṣé ti gbọ́? Ìwọ ti sọ ìkáàánú mi, ìbànújẹ́ mi, o ti sọ di ògo. Aṣọ ọ̀fọ̀ mi, o ti bọ́ kúrò, ó ti dì ọ́ ní àmùrè. Ó yá sọ fún Ọlọ́run pé ìwọ ti sọ ìkáàánú mi di ijó fún mi. Ó yá sọ ìbànújẹ́ mi di ijó. Olúwa gbàdúrà, dìde dúró lórí ẹsẹ̀ rẹ, bó sì jókòó, tó bá jókòó náà bó sì má ṣe sùn ẹ̀sùn. Gbàdúrà pé Olúwa sọ ìbànújẹ́ mi, ìkáàánú mi di ijó àti ayọ̀ fún mi. Ìbànújẹ́ ìdílé mi, ìbànújẹ́ ẹnu ayé ọmọ mi tí ò jẹ́ kí n sùn. Màmá kí ló ń rò lọ́kàn tí ò jẹ́ oró oorun sùn lórí ọmọ yìí? Ó yá ké pe Jésù olùgbàlà, má jẹ́ wọn tọ̀ ọ́,
bó o bá tiẹ̀ rí tinú bíbélì tó ń sọ fún ọ pé bíbélì o ìtàn ni, ìtàn ló ń gbọ́ nínú bíbélì, má dá wọn lóhùn. sàkámàjẹ́ ní tinú bíbélì, ìtàn ni àwọn kan ló kọ. wo èmi tó ń wò yìí, èmi wò mí. wọ́n sọ fẹ́ nìkan lánàá, mo nígbà tí mo wà lórí òkè lọ́jọ́ kan, mo ń gbàdúrà olúwa bá mi ṣe, ẹni sì wá bá mi. mo wà nú odò náà máa ń lọ wẹ̀ ẹ́, mo wá ń gbàdúrà nú odò, ẹni sì wá bá mi, ó fọwọ́ kàn mí, ó ní ẹ má bínú sá o, ìgbà wo lẹ dé láti ìlú òyìnbó? mo kọ́kọ́ wò báyìí pé àbẹ́lẹ̀ yóò mọ nǹkan tó ń sọ. ó ní ẹ má bínú, ó ní tí mo rí ni pé ẹṣẹ tó yẹ kó wà nílùú yìí. ó ní ìgbà wo lẹ dé láti ìlú òyìnbó? mo wò báyìí pé ó ní àwọn tí mo rí ni ẹ má bínú. èmi tó jẹ́ pé orí òkè gan gbà mí báyìí màá lọ yá owó ni kí n tó rówó mọ́tò wá sórí òkè. ó sì sọ fọ́lọ́run pé olúwa sọ ìbànújẹ́ mi di ògo. olúwa àwọn àsọtẹ́lẹ̀ tó ń bà mí nínú jẹ́ yìí, olúwa sọ di ògo lónìí fún mi, sọ di ìtàn. èmi ti ń sọ̀tàn báyìí, mo ti ń sọ̀tàn, èmi ó ti di ìtàn nínú ayé mi. gbogbo ìbànújẹ́ tí mò ń sọ fún yìí ó ti di story. ọlọ́run mú mi là á kọjá kí n lè sọ fún wọn tó wà nírú ipò yìí ni pé àdúrà nìkan ṣoṣo, kó o súnmọ́ ọlọ́run, kó o fi ayé rẹ fún nìkan ló lè yí ọ padà. lẹ́yìn ẹ̀ tó bá kàn ń tàn jẹ, lọ ra ẹja wá, lọ ra gbá, o kàn ń rà á. tó o bá tí ì mọ ọlọ́run fúnra rẹ, o kàn ń rà á ni o. ó ní ìwọ sì sọ ìkáàánú mi di ijó fún mi, ìwọ bọ́ aṣọ ọ̀fọ̀ mi kúrò, ìwọ sì fi ayọ̀ dì mí ní àmùrè. that means pé ó dì ọ́ ní àmùrè tí kì í já. ayọ̀ ló fi dì ọ́ ní àmùrè. ó yá sọ fún ọlọ́run pé olúwa, ó yá sọ ìbànújẹ́ mi dògo lónìí. ìbànújẹ́ ayé ọmọ mi, olúwa sọ di ògo, olúwa sọ di ògo, olúwa sọ di ògo. ìwọ tó mọ̀ ní o, tó mọ̀ pé lóòótọ́ I've surrendered my life to Christ. I've surrendered my life, my journey. I've surrendered it to Lord. I've surrendered my life to Christ. Yes, ó yá bẹ̀rẹ̀ sí béèrè pé olúwa ìbànújẹ́ mi, olúwa sọ di ògo. ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ fún mi ní ayọ̀ ayérayé, ẹ fún mi ní ayọ̀ ayérayé. ó ti gbé ayọ̀ ayérayé fún mi o. ó ti ayọ̀ ayérayé ọlọ́run ti gbé fún èmi. ó yá sọ fún ọlọ́run pé olúwa sọ ìbànújẹ́ mi, olúwa sọ di ògo lónìí. olúwa sọ ìbànújẹ́ ayé mi, ìbànújẹ́ ayé àwọn ọmọ mi, ó yá olúwa bẹ̀rẹ̀ sí sọ di ògo, 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 bẹ̀rẹ̀ sí sọ di ògo ní orúkọ jésù kristi olúwa wa, àmín. ẹ jẹ́ àṣìbẹ́lì wá sí Nehemiah chapter 8, Nehemiah chapter 8 verse 10. Nehemiah chapter 8 verse 10. nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ìránṣẹ́ sí àwọn tí kò pàṣẹ fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún olúwa. mímọ́ ni ọjọ́ yìí fún olúwa. ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ olúwa òun ni agbára yín. ẹ má ṣe banújẹ́, ọlọ́run ní ẹ má ṣe banújẹ́, nítorí pé ayọ̀ ayọ̀ olúwa ni agbára yín. ẹ má ṣe banújẹ́ mọ̀mọ́. ẹ béèrè fún ọlọ́run, lọ́wọ́ ọlọ́run ní ohun tó ń bà yín nínú jẹ́ yìí, ohun tó ń pa yín lẹ́kùn yìí, òun ní àǹtí ẹ má sunkún mọ́. ẹ béèrè lọ́wọ́ ọlọ́run ní ohun tó ń bà yín nínú jẹ́ yìí, tí ọlọ́run ti ṣèlérí pé ẹ má ṣe banújẹ́ mọ́. olúwa ò ní agbára yín. ó ní olúwa ní agbára yín, pé ẹ má banújẹ́ mọ́, ẹ má ṣe banújẹ́ mọ́, pé olúwa jẹ́ kí n rí àpẹẹrẹ ìyanu nínú ayé mi. lónìí lórúkọ jésù, nínú àdúrà jẹ́ kí n rí àpẹẹrẹ ìyanu nínú ayé àwọn ọmọ mi, jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ ìyanu. sọ ìbànújẹ́ ìdílé mi, ìbànújẹ́ àwọn ọmọ mi, olúwa sọ di ògo. ó ní nítorí ti Síónì ìwọ kì yóò dákẹ́, nítorí Jerúsálẹ́mù ìwọ kì yóò sinmi. ó yá gbàdúrà sí ọlọ́run pé olúwa má jẹ́ kí n ṣàṣetì mọ́ nínú ayé mi. ìjákulẹ̀ yìí tó gẹ́ nínú ayé mi, olúwa pa mí lẹ́rìn ayọ̀ lọ́dún yìí, nínú oṣù yìí, nínú ọ̀sẹ̀ tuntun tá a wọnú ẹ̀, olúwa bẹ̀rẹ̀ sí pa ìdílé mi lẹ́rìn ayọ̀, lórí ọmọ mi, lórí ọkọ mi, lórí aya mi, lórí iṣẹ́ mi, lórí àìsàn tí mo wà yìí, olúwa bẹ̀rẹ̀ sí pa mí lẹ́rìn ayọ̀. ẹjá bẹ̀rẹ̀ sí bá ọlọ́run sọ̀rọ̀, ẹ lanu ẹjá sọ̀rọ̀ ọmọ ọlọ́run pé ọlọ́run ti ṣetán láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. ó yá olúwa gbà mí, olúwa gbà mí. mo ń gbọ́ testimony màmá kan lánàá, ó ní dádì, ó nínú ìbànújẹ́ lòun wà, ó ní ṣùgbọ́n lẹ́yìn tá a parí àdúrà ọlọ́jọ́ méje tá a ṣe, ó ní n tó jẹ́ ìbànújẹ́ òun yìí, ẹni tó ti ń pè tí ò dáhùn lóhùn,
ó sì pe òun fúnra ẹ̀ ó sì yanjú ìbànújẹ́ yìí. Ó ní dádì ó ṣàdúrà Ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀, ìwọ náà pé Olúwa mo fẹ́ kó o jẹ́wọ́ ara rẹ nínú ayé mi lónìí. Olúwa mo fẹ́ kó o jẹ́, ó ní ẹ máa gbàdúrà títí tí ayọ̀ yín ó fi kún. Ẹ já sí Bíbélì wá sí John chapter 16 verse 24. Ó ní ẹ máa gbàdúrà títí ayọ̀ yín yóò fi kún. Ẹ já sí Bíbélì wá sí John chapter 16 verse 24. Títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun o, ṣé ẹ ti gbọ́? Títí di ìsinsìnyí ẹ kì í ṣe pé ò béèrè, ṣùgbọ́n àwọn nǹkan kan wà nínú ayé rẹ tí ò jẹ́ kó dàbí ẹni pé ó ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ìwọ náà kí ni àwọn nǹkan yìí mú kúrò? Ó ní ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ẹ béèrè a ó sì rí gbà kí ayọ̀ yín kí ó lè kún. Ẹ kò tí ì béèrè ohunkóhun nísinsìnyí ní orúkọ mi. Ẹ béèrè ẹ ó sì rí gbà kí ayọ̀ yín ó lè ṣe kí ni, kí ó lè kún, kí ògo yín kó lè kún. Ó yẹ ẹ gbàdúrà, ẹ pe Jésù pé Olúwa mo ti ṣetán láti béèrè. Olúwa jẹ́ kí ayọ̀ mi bẹ̀rẹ̀ sí kún láti òní lọ. Olúwa jẹ́ kí ayọ̀ mi bẹ̀rẹ̀ sí kún. Olúwa jẹ́ kí ayọ̀ mi bẹ̀rẹ̀ sí kún. Olúwa sọ ìbànújẹ́ mi dògo. Olúwa sọ kí ló ń bà ọ́ nínú jẹ́? Kí ló ń rò tó jẹ́ pé tó o bá jí ó mí kanlẹ̀? Kí ló ń rò pé bó o ló ṣe fẹ́ ṣe? Bó o ló ṣe fẹ́ ṣẹlẹ̀ nínú ayé mi? Ìwọ má ro bó ṣe fẹ́ ṣẹlẹ̀. Ọlọ́run nìkan ló mọ bó ṣe fẹ́ ṣẹlẹ̀. Èyí tí wọ́n nílò láti sọ fún Ọlọ́run láàárọ̀ yìí ni pé ó ní o tí ì béèrè, o ti wá fẹ́ béèrè báyìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Olúwa ìbànújẹ́ ìdílé mi, Olúwa sọ di ògo. Nǹkan kan wà tí a fi ń bà ọ́ nínú jẹ́, nǹkan kan wà tá a ń rò mọ́ ọ lára. Ó yá gbàdúrà pé Olúwa sọ di ògo. Ìbànújẹ́ ayé mi, ẹ̀mí mímọ́ sọ di ògo. Ìbànújẹ́ tí ń bọkàn mi lọ́kàn jẹ́, tí ò jẹ́ káyọ̀ ó wà nínú ìgbéyàwó wa, Olúwa sọ di ògo. Ìbànújẹ́ tó ń bà mí nínú jẹ́ pé Olúwa bó mo fẹ́ sanwó yunifásítì àwọn ọmọ yìí, Olúwa bó náà ọmọ yìí ṣe fẹ́ jẹ́ èèyàn láyé. Sọ fún Ọlọ́run pé Olúwa sọ di ògo lónìí. Ọlọ́run ayérayé sọ ìbànújẹ́ ìdílé mi di ògo. Bó o ṣe ń gba àdúrà yìí lórúkọ Jésù Kristi, má dákẹ́, má gba àdúrà yìí pé Olúwa ìbànújẹ́ ayé mi, Olúwa sọ di ògo. Ẹ̀mí mímọ́ sọ ìbànújẹ́ ayé mi di ògo. Ọlọ́run Elédùmarè, Ọlọ́run ìpè àpọ́sù Ayọ̀ Babalọ́lá, ó yẹ bẹ̀rẹ̀ sí sọ ìbànújẹ́ ayé mi di ògo. Ọlọ́run Àkàndélẹ́dẹ́, ó yẹ bẹ̀rẹ̀ sí sọ ìbànújẹ́ ayé mi di ògo. Ọlọ́run àwọn wòlíì tòótọ́, Ọlọ́run Ọbádáre, Ọlọ́run Ìdáhósà, ó yẹ bẹ̀rẹ̀ sí sọ ìbànújẹ́ ayé mi, ẹ bẹ̀rẹ̀ sí sọ di ògo. Ọba tó pọ̀ nípa àti agbára, ẹ wo ìbànújẹ́ obìnrin orísun ẹ̀jẹ̀. Kéèyàn máa ṣe ìsun ẹ̀jẹ̀ ní ojoojúmọ́ fún àìmọye ọdún. Ẹ mọ̀ pé ìbànújẹ́ ni, ìtìjú ni. Ọlọ́run sì mú kúrò. Ó yá gbàdúrà pé Olúwa ẹ wo àwọn tí Ọlọ́run ti ṣe ọmọ fún lórí òkè. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n pé ọdún kelòó ní ìtàn ti ṣègbéyàwó wọn tí ì bímọ. Ọdún kelòó rèé ìtàn ti ṣègbéyàwó wọn tí ì bímọ. Ṣùgbọ́n Ọlọ́run mú ìbànújẹ́ yìí kúrò nínú ayé wọn. Ó yí orúkọ wọn padà. Ìwọ náà bó ṣe ń gbóhùn yìí máa sọ fún Ọlọ́run pé Olúwa mú ìbànújẹ́ tèmi náà kúrò lónìí. Olúwa yí orúkọ mi padà kúrò nínú àwọn àgàn tí kì í ṣohun rere. Olúwa ṣàánú mi, mú ìbànújẹ́ mi kúrò. Ẹ gbàdúrà pé Olúwa mú gbogbo ìbànújẹ́ mi kúrò. Ó yá mú kúrò. Kọrin pẹ̀lú mi pé bá mi ṣe Olúwa pàbànújẹ́ mi rẹ́. Bá mi ṣe o bàbá sọ̀rọ̀ mi dayọ̀. Bá mi ṣe Olúwa pàbànújẹ́ mi rẹ́. Bá mi ṣe o bàbá sọ̀rọ̀ mi dayọ̀. Bá mi ṣe o Olúwa pàbànújẹ́ mi rẹ́. Bá mi ṣe Olúwa sọ̀rọ̀ mi dayọ̀. Sọ fún Ọlọ́run pé Olúwa bá mi ṣe lórí àwọn ọmọ yìí. Olúwa látòrí àkọ́bí mi dórí àbígbẹ̀yìn. Olúwa bá mi ṣe. Olúwa bá mi ṣe. Olúwa bá mi ṣe. Olúwa bá mi ṣe. Kọrin pé Olúwa bá mi ṣe o Olúwa pàbànújẹ́ mi rẹ́. Bá mi ṣe o bàbá sọ̀rọ̀ mi dayọ̀ o. Bá mi ṣe o Olúwa pàbànújẹ́ mi rẹ́. Bá mi ṣe o Jésù sọ̀rọ̀ mi dayọ̀. Ẹnìkan wà lábẹ́ ohùn yìí, Ọlọ́run lòun ti bẹ̀rẹ̀ sí bá ọ ṣe báyìí. Ó lòun ti ń sọ ìbànújẹ́ yìí di ayọ̀ fún ọ. Lánú rẹ kó o sọ̀rọ̀ láàárọ̀ yìí pé Olúwa májẹ̀mú orí òkè àánú ìtúsílẹ̀. Ọba tó pọ̀ ní ipá àti agbára, onílẹ̀yìn rẹ kò sí ẹlòmíràn. Olóò ti fi ìṣúra òkùnkùn fún mi. Ó yá gbàdúrà pé Olúwa májẹ̀mú orí òkè àánú ìtúsílẹ̀ yìí, ó yá bá mi fi ṣe, 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 bá mi fi ṣe. Ó yẹ gbàdúrà. Abẹ́ ti rí ẹni tó yẹ kán fún ní físà ọdún 2 tó sì fún ní ọdún 3.
nísọ ọdún méjì wọ́n sì fún ní ọdún mẹ́ta. ó sọ̀rọ̀ pé o mọ̀ pé ọlọ́run ló ṣe, ó yá bá mi ṣe o olúwa pàbànújẹ́ mi rẹ́, bá mi ṣe o jésù sọ̀rọ̀ mi dayọ̀ o. ó yá gbàdúrà pé olúwa bá mi ṣe, ẹ̀yin ogun ọ̀run ẹ bá mi ṣe, olúwa bá mi ṣe, olúwa bá mi ṣe, olúwa bá mi ṣe, olúwa bá mi ṣe, bá mi ṣe pàbànújẹ́ mi rẹ́, sọ ìbànújẹ́ mi dògo. kí ló ń bà ọ́ nínú jẹ́? kí ló ń mú ọ tó ò lè jẹun, tó ò lè sùn? kí ló fà á? ó yá sọ fún ọlọ́run pé olúwa bá mi ṣe pàbànújẹ́ ayé mi rẹ́, bá mi ṣe, sọ̀rọ̀ mi dayọ̀, ẹ̀mí mímọ́ sọ̀rọ̀ mi dayọ̀, ayérayé sọ̀rọ̀ mi dayọ̀, sọ̀rọ̀ mi dayọ̀, sọ̀rọ̀ mi dayọ̀, sọ̀rọ̀ mi dayọ̀, sọ̀rọ̀ mi dayọ̀. olúwa bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe, bá mi ṣe pàbànújẹ́ ayé mi rẹ́, olúwa sọ pàbànújẹ́ mi dògo. ó yẹ gbàdúrà. ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 57 verse 8. Psalm 57 verse 8. Psalm 57 verse 8. jí ìwọ ògo mi, jí ohun èlò orin àti dùrù, èmi tìkára mi yóò sì jí ní kùtùkùtù. nígbà tí ògo rẹ bá ti jí, ó kọrin ayọ̀, ó jó ijó ọpẹ́ sí ìlú ayọ̀. ìwọ fúnra rẹ ó jí láàárọ̀ kùtùkùtù, ó yin ọlọ́run lógo. nígbà tí ògo ìbá jí, ó yá sọ fún ọlọ́run pé olúwa jí kí ìbànújẹ́, jí kí ògo mi ó jí kí ìbànújẹ́ kúrò nínú ayé mi. ògo mi tó wà lọ́wọ́ ìgbèkùn òkùnkùn, ògo mi tó wà níbi tá a fi pamọ́ sí, olúwa ògo mi tó wà lójú oorun, ó yá jí lónìí kí ìbànújẹ́ kúrò nínú ẹbí mi. ó yá jí ìwọ ògo mi, jí ìwọ ògo mi, kí ayọ̀ kún ayé mi, kí n kọrin ọpẹ́, kí n jó ijó ìyìn. ó yá jí ìwọ ògo mi. gbàdúrà ẹ pé jésù kristi pé olúwa ó yá ìwọ ògo mi jí, 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 ìwọ ògo mi jí ní orúkọ jésù. ìwọ ògo mi jí, ìwọ ògo mi jí lójú oorun rẹ, ìwọ ògo mi jí. bẹ̀rẹ̀ sí yin ọlọ́run, bẹ̀rẹ̀ sí yin ọlọ́run, ìwọ ògo mi 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 bẹ̀rẹ̀ sí yin ọlọ́run. ó yá gbàdúrà mọ̀mọ́ pé olúwa ògo ọmọ mi yóò gbọ́dọ̀ jí, ògo mi jí lójú oorun, ògo ọmọ mi jí, ògo ọmọ mi ó yá jí, ògo ọkọ mi ó yá jí, ògo aya mi ó yá jí lójú oorun tí ọ̀tá fi ọ́ sí, lójú oorun tí ẹ̀mí òkùnkùn gbé ọ dè. ó yá jí ìwọ ògo mi ní orúkọ jésù. ìwọ ògo mi jí, ìwọ ògo ìdílé mi jí, ìwọ ògo ọmọ mi jí, ìwọ ògo iṣẹ́ ìránṣẹ́ mi jí ní orúkọ jésù, ní orúkọ jésù. ìwọ ògo mi jí, ìwọ ògo iṣẹ́ ìránṣẹ́ mi jí ní orúkọ jésù. ìwọ ògo mi jí lójú oorun tó wà lọ́wọ́ ẹ̀mí òkùnkùn, lọ́wọ́ alágbára ilé bàbá, lọ́wọ́ alágbára ilé ìyá, lọ́wọ́ alágbára àárín ọ̀rẹ́, lórúkọ jésù. ìwọ ògo mi jí, ìwọ ògo mi jí, ìwọ ògo mi jí. mú kí ìbànújẹ́ mi kúrò, sọ ìbànújẹ́ mi dògo ní orúkọ jésù. sọ ìbànújẹ́ mi dògo, ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, sọ ìbànújẹ́ mi dògo. ó yá ìwọ ògo mi jí ní orúkọ jésù kristi olúwa wa, ní orúkọ jésù kristi olúwa wa. ẹ jẹ́ Bíbélì wa sí Psalm 108. Psalm 108. Psalm 108. láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà. àwọn àdúrà tá a ń gbà yìí mo fẹ́ kẹ́ ẹ fi taratara gbà á. gbogbo ẹ̀yin ìyá mo fẹ́ kẹ́ ẹ fi taratara gbà á. torí ìgbà tí ọmọ yín tó gbogbo bá jí, ẹ̀yin lẹ́ gbádùn jù. ẹ̀yin even kó mọ̀ fún yín lówó oúnjẹ, ṣùgbọ́n ẹ mọ̀ pálàáfíà ló wà, àwòrán àánú gbà, ẹ̀yin kò rò oorun sùn, ẹ̀mí yóò gùn lórúkọ jésù. gbogbo yín lẹ́ sì jẹun ọmọ, ẹ ò ní ṣe lásán lórí wọn lórúkọ jésù. ẹ já ṣí Bíbélì wa sí Psalm 108. Psalm 108. jí ohun èlò orin mímọ́ àti dùrù, èmi tìkára mi yóò sì jí ní kùtùkùtù. jí ohun èlò orin mímọ́ àti dùrù, èmi tìkára mi yóò ṣe kíni? yóò jí ní kùtùkùtù. ó wàá bẹ̀rẹ̀ sí kọrin ọpẹ́, ayé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ayọ̀. àbí iṣẹ́ tínú rẹ̀ òdún lè máa kọrin ọpẹ́ ni, bó bá ń kọ gan ó kàn ń kọ, yóò máa kan lẹ́nu rẹ̀ ni. ṣùgbọ́n nígbà tínú rẹ̀ bá ń dùn, ó ní oríṣiríṣi ẹ wò ó dàbí kí ọkọ mọ̀ sílé, kí ìyàwó wà nulẹ̀, kó máa dáná, kó máa ṣe lé, kó máa ṣe tán. bẹ́ẹ̀ ni ó máa kọrin oríṣiríṣi. bọ́kọ bá dé, kí ni ó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé, kí ló ayọ̀ ni, ayọ̀ ló ń pè bẹ́ẹ̀. ògo ni, ìbànújẹ́ di ògo ni. ó yá sọ fún ọlọ́run pé olúwa ó yẹ jẹ́ kí n kọrin ọpẹ́ lọ́dún yìí, jẹ́ kí n kọrin ọpẹ́, olúwa jẹ́ kí n kọrin ìyìn ní ọdún yìí. olúwa ṣàánú mi, olúwa ṣàánú mi, olúwa ṣàánú mi. ó yẹ gbàdúrà pé olúwa ṣàánú mi, olúwa ṣàánú mi. jí ìwọ ògo mi, ìwọ ògo mi jí, ìwọ ògo mi jí, ìwọ ògo mi jí níbikíbi tí a ti dì ọ́ mọ́. ó yá ìwọ ògo mi bẹ̀rẹ̀ sí jí. ìbànújẹ́ kúrò nínú ayé mi, ó yá kúrò nínú ayé ọmọ mi, ìbànújẹ́ kúrò nínú ilé mi,
ìbànújẹ́ kúrò nínú ayé mi ní orúkọ Jésù. Ìwọ ògo mi jí. Ó yẹ gbàdúrà mọ̀mọ́, ẹ pariwo pé Olúwa o, Olúwa o, ó yá bẹ̀rẹ̀ sí jí ògo mi, bẹ̀rẹ̀ sí jí ògo mi. Ìwọ ògo mi bẹ̀rẹ̀ sí jí, ìwọ ògo mi bẹ̀rẹ̀ sí jí lójú oorun tí ayé fi ọ́ sí, lójú oorun tí o wà. Ó yá ìwọ ògo mi jí, ìwọ ògo mi jí. Bí ògo rẹ ò bá jí, kò sí tí ẹran ara rẹ lè ṣe. Ògo rẹ gbọ́dọ̀ jí kí ẹran ara rẹ ó tó wúlò, kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó yá gbàdúrà pé Olúwa, ó gbogbo ìbànújẹ́ tó mú ògo mi dè mọ́lẹ̀, ó yá ẹ máa já dànù ẹ̀yin ogun ọ̀run. Gbogbo ìbànújẹ́ tó mú ògo mi dè mọ́lẹ̀, ó lórúkọ Jésù ògo mi gba òmìnira, ògo mi gba òmìnira, ògo mi gba òmìnira, ògo ọmọ mi gba òmìnira, ògo ọmọ mi gba òmìnira, ògo ọmọ mi gba òmìnira, ògo ayé mi gba òmìnira, ògo iṣẹ́ mi ránṣẹ́ mi gba òmìnira ní orúkọ Jésù. Ó yẹ ẹ gbàdúrà ìwọ ògo mi adẹ́rẹ̀mí o, lórúkọ Jésù. Ó yá gba òmìnira. Gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn, ògo rẹ gba òmìnira. Mo lu àṣẹ tí Ọlọ́run fún mi lónìí ní orúkọ Jésù. Ìwọ ọmọ tó wà lábẹ́ òhìn, ìwọ bàbá, ìwọ ìyá, ìwọ ẹ̀gbọ́n, ìwọ àbúrò, ó yá lórúkọ Jésù. Ògo rẹ gba òmìnira, ògo rẹ gba òmìnira, ògo rẹ gba òmìnira, ògo rẹ gba òmìnira ní orúkọ Jésù. Ògo rẹ gba òmìnira. Ìbànújẹ́ ìdílé rẹ, ìbànújẹ́ ayé rẹ, lórúkọ Jésù ó di ògo lónìí, 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 ó di ògo lónìí ní orúkọ Jésù. Ìbànújẹ́ ayé rẹ, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó yá ìbànújẹ́ di ògo, ó di ògo, ó di ayọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ já sí Bíbélì wa sí Luke chapter 9 verse 32. Luke chapter 9 verse 32. Luke chapter 9 verse 32. Ṣùgbọ́n ojú Pétérù àti ti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wúwo fún oorun. Nígbà tí wọ́n sì tají, wọ́n ní ògo rẹ̀ àti ti àwọn ọkùnrin méjèèjì tí ó bá dúró. Ṣé ti gbọ́? Nígbà tí wọ́n tají, wọ́n rí ògo rẹ̀. Ṣé ti gbọ́? Nígbà tí ògo rẹ̀ bá tají lójú oorun tó wà, ayé ò rí ọ. Níbi tá a fi ọ pamọ́ sí, ayé ò rí ọ. Ó yá gbàdúrà pé ìwọ ògo èmi adẹ́rẹ̀mí o, máa dárúkọ rẹ. Bó bá sì fẹ́ràn mi, o lè mọ bẹ́ẹ̀ mi dárúkọ mi. Adẹ́rẹ̀mí ni orúkọ mi. Ó Olúwa, ìwọ ògo èmi adẹ́rẹ̀mí o, lórúkọ Jésù. Ó yá jí kí gbogbo ojú ó rí ògo mi, ògo iṣẹ́ ìránṣẹ́ mi orí òkè àánú ìtúsílẹ̀. Ó yá jí ní orúkọ Jésù. Ó yá ògo ìwọ ọmọ mi o, ó yá jí ní orúkọ Jésù. Ẹ gbàdúrà, ẹ pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, jẹ́ kí ògo mi kó jí, kí gbogbo ayé ó rí, kí gbogbo ayé ó rí. Ó ní nígbà tí ó tají, wọ́n rí ògo rẹ̀. Olúwa, jẹ́ kí ayé ó rí ògo mi. Ìwọ ògo mi bẹ̀rẹ̀ sí farahàn, ìwọ ògo ọmọ mi bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Ìwọ ògo ìdílé mi bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Jẹ́ ká yó rógo rẹ lára mi, jẹ́ ká yó rógo rẹ lára mi. Ó yẹ gbàdúrà, ẹ ké pe Jésù olùgbàlà pé Olúwa, jẹ́ kí ayé ó rí ògo rẹ, 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 jẹ́ kí ayé ó rí ògo rẹ nínú ayé mi. Lórúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa, jẹ́ kí ayé ó rí ògo rẹ nínú ayé àwọn ọmọ mi, látòrí àkọ́bí mi lórí àbígbẹ̀yìn. Olúwa, jẹ́ kí ayé ó rí ògo rẹ. Ẹ gbàdúrà bàbá, ẹ gbàdúrà pé lórí ayé mi, lórí àìsàn tí mo wà yìí, Olúwa, jẹ́ kí ayé ó rí ògo rẹ, jẹ́ kí ayé ó rí ògo rẹ. Mi ò gbọ́dọ̀ kú pẹ̀lú àìsàn yìí, mi ò gbọ́dọ̀ kú pẹ̀lú ìdààmú yìí, mi ò gbọ́dọ̀ kú pẹ̀lú wàhálà yìí. Jẹ́ kí ayé ó rí ògo rẹ, 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 jẹ́ kí ayé ó rí ògo rẹ lórúkọ Jésù. Ìwọ tó wà lábẹ́ òwe, ìwọ tó rí àmì ṣe, ayé rí ògo rẹ lónìí, ògo rẹ farahàn lónìí, ògo rẹ búyọ lónìí. Ìyà tá a fi ń jẹ ọ́ lórúkọ Jésù tó mú ìbànújẹ́ wáyé, òpin dé bá lónìí, òpin dé bá ìbànújẹ́ rẹ, òpin dé bá ìbànújẹ́ rẹ. Ìbànújẹ́ rẹ di ògo lórúkọ Jésù. Ìwọ tó rí àmì ṣe, ìbànújẹ́ rẹ di ògo, ìbànújẹ́ rẹ di ògo, ìbànújẹ́ ayé rẹ di ògo, ìbànújẹ́ ìdílé rẹ di ògo, ìbànújẹ́ ilé ọkọ rẹ di ògo, tí aya rẹ di ògo ní orúkọ Jésù. Ìbànújẹ́ iṣẹ́ rẹ di ògo, ìbànújẹ́ òwò rẹ di ògo ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Isaiah 52. Isaiah 52. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Isaiah 52. Isaiah 52 verse 1. Isaiah 52 verse 1. Ó ní jí gbé agbára rẹ wọ̀, ìwọ Síónì, gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerúsálẹ́mù, ìlú mímọ́, nítorí láti ìgbà yìí lọ
aláìkọlà ohun aláìmọ́ kan kì yóò wọ inú ilé rẹ. Ṣé ẹ ti gbọ́? Jí gbé agbára rẹ wọ̀. Dàmí sí pé kó o tó lè rí ògo yìí lò, kí ìbànújẹ́ ó tó di ògo, o gbọ́dọ̀ gbé agbára kan wọ̀. Aṣọ ògo kankan gbọ́dọ̀ wọnú ayé rẹ, o gbọ́dọ̀ gbé wọ̀. Ẹ wà lábí ohùn yìí nígbà tí èèyàn kan ó kọ́mẹ̀ǹtì. Ọlọ́run ni ó yá wo kọ́mẹ̀ǹtì. Mo ṣe wò ó, Ọlọ́run ní òun ó gbé aṣọ ògo wọ ẹni yìí. Mo ní ẹnìkan kọ́mẹ̀ǹtì, mo kọ́kọ́ fẹ́ kílìkì sórí ẹ̀. Mo ní mi ò ní kílìkì. Mo ní ṣùgbọ́n màá jẹ́ kẹ́ni yìí kí ẹ mọ̀ pé lóòótọ́ Ọlọ́run pè mí pé mi ò ní kílìkì sórí ẹ̀. Pé ṣùgbọ́n ẹnìkan kọ́mẹ̀ǹtì sì Ọlọ́run ní òun gbé aṣọ ògo wọ̀ pé òun ó sì fi hàn án lójú oorun. Olúwa, bí n bá jẹ́ wòlíì Ọlọ́run tòótọ́, jẹ́ kí ẹni rí àmì àti àpẹẹrẹ lójú oorun ẹ̀. Nígbà tó di ọjọ́ kejì ẹni pè mí, ó ní báyìí. Lẹ́yìn ẹ̀, ó ní télọ̀ tó sọ fún òun pé òun ló ń láṣọ yìí. Òun sọ pé no, ó láṣọ yìí, ó ń dán, ó ní yìnyín. Ó ní télọ̀ yìí sáfi by force fún òun. Ó ló fi by force wọ̀ fún òun. Lẹ́yìn ẹ̀ kọ́ ìyanu tẹ̀lé. Lórúkọ Jésù Kristi, aṣọ ògo tó yẹ kó o wọ̀, aṣọ ògo tí aṣọ ìbànújẹ́ bò mọ́lẹ̀, ọ̀run bọ́ aṣọ ìbànújẹ́ yìí dànù lónìí. Aṣọ ògo yìí bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Aṣọ ògo yìí bẹ̀rẹ̀ sí farahàn. Ó ní jí gbé agbára rẹ wọ̀, ìwọ Síónì, ìwọ ọmọkùnrin yìí gbé agbára rẹ wọ̀, ìwọ ọmọbìnrin yìí lórúkọ Jésù ọ̀run gbé agbára wọ̀, ìwọ Síónì gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerúsálẹ́mù lórúkọ Jésù mọ̀mọ́ aṣọ ògo yìí ọ̀run gbé wọ̀ yín lónìí. Aṣọ ògo yìí ọ̀run gbé wọ̀ ọmọ yín lónìí. Bàbá yìí aṣọ ògo yìí ọ̀run gbé wọ̀ lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, aṣọ ògo tó bọ́ sọnù yìí lónìí ọ̀run gbé wọ̀ lónìí. Lójú oorun tó sùn yìí, oorun tí ọ̀tá fi ń gba ògo mọ́ ọ lọ́wọ́ yìí, lónìí lórúkọ Jésù a gbé aṣọ ògo yìí wọ̀ lónìí. A jí ọ lójú oorun yìí lónìí ní orúkọ Jésù. A jí ọ lójú oorun yìí lónìí. Ó wá ní ìwọ Jerúsálẹ́mù, ìlú mímọ́, nítorí láti ìgbà yìí lọ aláìkọlà ohun aláìmọ́ ohun aláìmọ́ kì yóò wọ inú ilé rẹ mọ́. Tàbí sí pé kò ní sí ìbànújẹ́ mọ́ nínú ilé rẹ. Ìwọ tó rí àmì ìṣe ní orúkọ Jésù, a gbé aṣọ ògo tuntun wọ̀ ní orúkọ Jésù. Kò ní sí ìbànújẹ́ mọ́ nínú ilé rẹ, nínú ẹbí rẹ kò ní sí ìbànújẹ́ mọ́ lórúkọ Jésù Kristi olùgbàlà. Kò ní sí ẹkún mọ́ lórí àwọn ọmọ rẹ mọ̀mọ́. O ní ṣàìsàn mọ́ lórúkọ Jésù. Àgàn kò tún jẹ́ tiẹ̀ mọ́, àìrọ́kọ kò tún jẹ́ tiẹ̀ mọ́, àìláya kò rí tiẹ̀ kò jẹ́ tiẹ̀ mọ́ lórúkọ Jésù. Àìríṣẹ́ gbà, àìrí kọ́ńtrátì gbà lórúkọ Jésù kò tún jẹ́ tiẹ̀ mọ́. Ìwọ tó ṣe àmì o ní orúkọ Jésù Kristi, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ní orúkọ Jésù. Ohun àìmọ́kan ò tún wọnú ilé rẹ mọ́. Ohun àìmọ́kan ò tún lágbára lórí ayé rẹ mọ́, lórí ògo rẹ. Ohun àìmọ́kan ò tún lágbára lórí ẹ̀ mọ́, lórí àwọn ọmọ rẹ. Ohun àìmọ́kan ò tún lágbára lórí ẹ̀ mọ́. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, nígbà tí ìgbà yìí lọ, láti ìgbà yìí lọ, ayọ̀ kó wọnú ilé rẹ, ògo rẹ kó farahàn, ìbùkún rẹ kó farahàn ní orúkọ Jésù Kristi. Gbogbo ohun tó gbé sílẹ̀ tó ń gbàdúrà sí, agbára ẹ̀mí mímọ́ kó wọnú ẹ̀ lọ, agbára ìtúsílẹ̀ kó wọnú ẹ̀ lọ, ògo rẹ kó farahàn. Aṣọ ògo tuntun yìí ọ̀run gbé wọ̀ lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀ o, àṣẹ ti gò. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Psalm 26 verse 8. Àwọn ẹsẹ̀ Bíbélì òun la fi ń já gbogbo ìdè yìí. Ó ní mo ṣe rọ̀ yín kẹ́ ẹ máa ṣe àmì tó ní agbára níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Psalm 26 verse 8. Psalm 26 verse 8. Olúwa, èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ̀, ibi àgọ́ ọlá rẹ̀. Olúwa, èmi ti ń fẹ́ ibi ìjókòó ilé rẹ̀, ibi àgọ́ ọlá rẹ̀. Tàbí sí pé ibi àgọ́ kan wà, àgọ́ ọlá kan wà, àgọ́ ìyanu kan wà tó gbọ́dọ̀ jókòó sí, àga ìṣerere kan wà tó gbọ́dọ̀ jókòó sí. Ó yá pariwo pé Olúwa, àga ìṣerere tó dá mọ́ mi látọ̀run, àga mo ti sọ ní bóyá ó ti pẹ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ gbọ́ mi. Nígbà tí mo sì wà nínú ayé, mo ní girlfriend kan. A wá jọ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ wòlíì lẹ́gbẹ́ ẹ̀, obìnrin ni. Bí a ṣe wá dọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yìí, ìgbà náà mi ò tí ì márì. Bá a ṣe wá dọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yìí, ẹ̀gbọ́n ẹ̀ ní ẹni tó mú wá yìí, a ti ń sọ̀rọ̀ àti jọ ń ṣeré o. Ó ní Ọlọ́run ní kó ń gbàdúrà fún mi o.
ó ní àga kan ń bẹ tó yẹ kí n jókòó sí, ipò ọlá kan wà tó yẹ kí n jókòó sí, tó yẹ kó fara hàn nínú ayé mi pé ènìyàn ńlá kan ní ọ́. Ìgbà náà kò sì sí nǹkan kan, kò sí anything. Ó wá mú òróró kan, ó gbàdúrà sí, kò tiẹ̀ wo pé aṣọ tí mo wọ̀ white ni, ó sì dá gbogbo ẹ̀ sí mi lórí tán pátá. Ìwọ náà pariwo lónìí pé Olúwa Olúwa, ògo àtọ̀runwá, àga àtọ̀runwá tó yẹ kí n jókòó sí, àga ọlá tó yẹ kí n jókòó sí, tí ayé gbé èso síbẹ̀ tí wọ́n ní mi ò ní jókòó, pé tí mo bá jókòó pẹ̀lú ìnira ni kí n fi máa jókòó sórí ẹ̀. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run àánú, fi àánú mú èso burúkú yìí kúrò, gbé mi jókòó sórí àga ọlá mi. Ó yẹ gbàdúrà, Olúwa gbé ọmọ mi jókòó sórí àga ọlá rẹ̀, àga ọlá tí ọmọ yìí gbé wá láti ọ̀run, àga ìṣerere tí ọmọ yìí gbé wá láti ọ̀run, àga ògo tí ọmọ yìí gbé wá láti ọ̀run. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ gbé ọmọ mi jókòó sórí ẹ̀. Lórúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn. Olúwa, ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn. Ó yẹ gbàdúrà pé Olúwa, àga ìṣerere èyí tó gbé lé mi lọ́wọ́ láti ọ̀run, àga ìfọ̀kànbalẹ̀, àga ògo tó yẹ̀mọ́ mi láti ọ̀run, Olúwa jẹ́ kí n jókòó sórí ẹ̀ láàárọ̀ yìí. Àga tí ìran bàbá mi kan kò tí ì jókòó sórí ẹ̀ rí kí wọ́n ṣọlá, Olúwa jẹ́ kémi Adérẹ̀mí ó jókòó sórí ẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ṣọlá, jẹ́ kí àwọn ọmọ mi jókòó sórí ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣọlá. Ó yẹ gbàdúrà mọ̀mọ́, ẹ gbàdúrà. Àga kan wà tí Ọlọ́run fẹ́ tó pèsè fún ọ tó fẹ́ jókòó sórí ẹ̀. O gbọ́dọ̀ jókòó sórí àga ìṣerere yìí. O bá ti jókòó sórí àga yìí, ìbànújẹ́ rẹ ti di ògo ní orúkọ Jésù. Àga ọlá, àga iyì, àga ẹ̀yẹ, Olúwa gbé mi sórí ẹ̀, Olúwa gbé mi sórí ẹ̀. Ó yẹ gbàdúrà pé Olúwa ó yá gbé mi sórí ẹ̀, Olúwa gbé mi sórí ẹ̀. Àga ọlá, àga iyì, àga ẹ̀yẹ, Olúwa gbé mi sórí ẹ̀, Olúwa gbé mi sórí ẹ̀. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ gbé mi sórí ẹ̀. Má jẹ́ wọ́n tọ̀ ọ́, ẹ gbàdúrà, má jẹ́ wọ́n tọ̀ ọ́. Mo ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá mi nínú Olúwa kan lánàá. Ó ní Mountain of Fire, Pastor Olúkọ̀yà, ó ní àwọn èèyàn ó sì ń padà bọ̀ wá gbàdúrà. Ó ní wọ́n sì ń padà bọ̀ wá gbàdúrà. Ó ní ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀. Ó ní ṣe bí wọ́n kọ àdúrà tì, ẹ̀mí òkùnkùn ti jọba nínú ayé wọn, wọn lè gbàdúrà. Wọ́n ti wò pé àdúrà tá a gbà láti jọ sàkámàjẹ ìlàdúrà àwọn ó ní wọ́n sì ń pa, and it's true. Ìwọ tó bá wà nínú ẹ̀mí tó rí tó ń ṣẹlẹ̀ tí Ọlọ́run bá ẹ sọ̀rọ̀, àwọn èèyàn sì ń bọ̀ wá padà gbàdúrà. Táyì kò mọ̀ wò pé ṣé àwọn èèyàn ló gbàdúrà báyìí. Ìwọ wá sọ fún Ọlọ́run pé Olúwa, ìbànújẹ́ tí ó dé bá mi tí ó jẹ́ mọ Ọlọ́run lójijì, Olúwa má jẹ́ ó dé bá mi, má jẹ́ ó dé bá ọmọ mi. Ìbànújẹ́ tí ó dé bá mi tí ń fi máa ké pe Ọlọ́run ní òjijì, tí ń fi máa sunkún sí Ọlọ́run lọ́rùn pé mo ti dé, Olúwa má jẹ́ ó dé bá mi, má jẹ́ ó dé bá ọmọ mi, má jẹ́ ó dé bá ayé mi. Ó yẹ gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa o, ìbànújẹ́ o, má jẹ́ kó wọnú ilé mi, ìbànújẹ́ má jẹ́ kó dé bá ọmọ mi, tí fi sáwá bá Ọlọ́run ní òjijì, má jẹ́ kí ìbànújẹ́ ó wọnú ilé mi, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Psalm 27 verse 4. Psalm 27 verse 4. Ohun kan ni èmi ń tọrọ ní ọ̀dọ̀ Olúwa. Kí ni ìwọ náà ń tọrọ ní ọ̀dọ̀ Olúwa? Ohun tó ń tọrọ yìí mo fẹ́ kó o tẹra mọ́. Ohun kan ni èmi ń tọrọ ní ọ̀dọ̀ Olúwa. Òun náà ni èmi ó máa wá kiri, kí èmi kí ó lè máa gbé inú ilé Olúwa ní ọjọ́ ayé mi gbogbo, kí èmi kí ó lè máa wo ẹwà Olúwa, kí èmi kí ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀. Ohun kan ni èmi ń tọrọ ní ọwọ́ Olúwa. Ó yá, kí ni ìwọ náà ń tọrọ mọ̀mọ́? In tó ń tọrọ yìí fún ọmọ rẹ, ó yá máa dárúkọ ẹ̀. Ìwọ ìyàwó, in tó ń tọrọ fún ọkọ rẹ máa dárúkọ ẹ̀. Owó ni mò ń tọrọ fún ọkọ mi, àlàáfíà ni mò ń tọrọ fún ọkọ mi, owó ni mò ń tọrọ fún ọmọ mi, àlàáfíà ni mò ń tọrọ fún ọmọ mi, ibùjókòó ayọ̀ ni mò ń tọrọ fún ọmọ mi. Máa dárúkọ ẹ̀, máa dárúkọ ẹ̀ ní orúkọ Jésù. Àwọn ọ̀run fi àṣẹ sí ohun gbogbo tó ń wí. Ó yá máa dárúkọ ẹ̀. Ibùjókòó ni, ọmọ ni, aṣọ ni, owó ni, àlàáfíà ni, ẹ̀mí gígùn ni mò ń tọrọ. Máa dárúkọ ẹ̀ o, máa dárúkọ ẹ̀. Bó ṣe ń dárúkọ yìí, àwọn ọ̀run wọ́n fi àṣẹ sí o ní orúkọ Jésù. Ọba àwọn bá ń fi àṣẹ sí ohun gbogbo tó ń tọrọ yìí fún àwọn ọmọ rẹ, ohun gbogbo tó ń tọrọ fún ọkọ rẹ, ohun gbogbo tó ń tọrọ fún aya rẹ, ohun gbogbo tó ń tọrọ fún ìdílé rẹ.
lórúkọ Jésù ọ̀run fàṣẹ sí, ọ̀run fi àṣẹ 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 sí. Ohun gbogbo tó ń bẹ máa béèrè Olúwa o ọ̀run fi àṣẹ sí. Físà ní, ìwé ìgbélú ní, lórúkọ Jésù bó ṣe ń béèrè ọ̀run fi àṣẹ sí. Bó ṣe ń béèrè ọgbọ́n ní, ìmọ̀ ní, òye ní, ìgbéga ní, ìwòsàn ní, óyáyáyá ọmọ ló fẹ́ bí ní, lórúkọ Jésù ọkọ ní, ọ̀run fi àṣẹ sí ní orúkọ Jésù. Ọ̀run fi àṣẹ sí, 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 ọ̀run fi àṣẹ sí ní orúkọ Jésù. Ọ̀run fi àṣẹ sí ní orúkọ Jésù. Àṣẹ ọ̀run gùn ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Àṣẹ ọ̀run gùn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, ó yá yí ìgbà ayé mi padà sí rere lónìí. Ẹ̀yin ogun ọ̀run o, ayé ọmọ mi o, ó yá ẹ̀yin ogun ọ̀run, ó yá ẹ bẹ̀rẹ̀ sí yí padà sí rere, ẹ bẹ̀rẹ̀ sí yí padà sí rere. Olúwa jẹ́ kí tọ́nà ara rere kó wọnú ayé mi lónìí. Ó yẹ ẹ gbàdúrà ẹ pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa jẹ́ kí ìyanu kó wọnú ayé mi lónìí. Olúwa yí ìbànújẹ́ mi padà sí ayọ̀ lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́, ìbànújẹ́ ayé rẹ̀ ọ̀run yí padà sí ayọ̀ lórúkọ Jésù. Oore tí ò lákàwé, oore tí ò ṣe fẹnu sọ, ó yá ó wọnú ayé rẹ lónìí ní orúkọ Jésù. Ó wọnú ẹbí rẹ lónìí ní orúkọ Jésù. Ó wọnú ẹbí rẹ lónìí. Ó yá gbàdúrà pariwo Jésù pé Olúwa, ibo ni ìbànújẹ́ ń gbà wọnú ayé mi? Ọ̀nà wo ni ìbànújẹ́ ń gbà wọnú ayé mi? Ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ máa dí ọ̀nà náà pa lónìí. Olúwa, ìbànújẹ́ ayé mi ó yẹ sọ di ògo. Ìbànújẹ́ ìdílé mi ó yẹ sọ di ògo. Ó yá àwọn ọ̀nà tí ẹ̀mí òkùnkùn gbàgbé ìbànújẹ́ wọnú ayé rẹ, bẹ̀rẹ̀ sí béèrè fún Ọlọ́run pé Olúwa ó yẹ máa di. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa di, ó yẹ máa di. Ẹ mú jígí yín dání, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Àṣẹ látòkè wá ó yá kó wọnú ẹ̀ lọ. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń lò láti mú ìbànújẹ́ wọnú ayé yín nípasẹ̀ jígí òkùnkùn tí wọ́n fi ń rí gbogbo ìrìn àjò yín láyé, ọ̀run fọ́ dànù lónìí ní orúkọ Jésù. Ọ̀run fọ́ dànù lónìí ní orúkọ Jésù. Ọ̀run fọ́ dànù lónìí, ọ̀run fọ́ dànù lónìí, ọ̀run fọ́ dànù lónìí, ọ̀run fọ́ dànù lónìí. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà láti rí gbogbo ìgbésẹ̀ rẹ, láti rí gbogbo àṣeyọrí rẹ lórúkọ Jésù, tó fi ń bá ìbànújẹ́ pàdé lórí gbogbo àdáwọ́lé rẹ lórúkọ Jésù. Gbogbo jígí ọ̀rẹ́ yìí ọ̀run fọ́ dànù, ọ̀run fọ́ dànù, ọ̀run fọ́ dànù, ọ̀run fọ́ dànù, ọ̀run fọ́ dànù. Gbogbo ọ̀nà tí ọ̀tá gbà láti mú ikú wọnú ayé rẹ, gbogbo ọ̀nà tí ọ̀tá gbà láti mú ìbànújẹ́ wọnú ayé rẹ ní orúkọ Jésù Kristi Olùgbàlà, ọ̀run fọ́ dànù. Ẹ tún lè ṣàmì ní orúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí lórúkọ Jésù. Ọ̀run fọ́ dànù. Gbogbo ìbànújẹ́ ayé rẹ ọ̀run mú kúrò, 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 ọ̀run mú kúrò. Láti òní lọ mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ. Lórúkọ Jésù, ògo rẹ ó bẹ̀rẹ̀ sí ṣàn bí odò tí kì í bojú wẹ̀yìn. Ògo rẹ kò tún bojú wẹ̀yìn wọnú ìbànújẹ́ mọ́. Ògo rẹ kò tún bojú wẹ̀yìn wọnú ìbànújẹ́ mọ́. Láti òní lọ bí odò ṣe ń ṣàn, odò kì í bojú wẹ̀yìn. Lórúkọ Jésù, ìbànújẹ́ kúrò láyé rẹ, ìbànújẹ́ yóò tún padà mọ́ ní orúkọ Jésù. Ayọ̀ wọnú ilé rẹ, ayọ̀ wọnú ilé rẹ, ayọ̀ tó ń ṣàn bí odò omi òkun tí ò ṣe é kà, tí èpè rẹ̀ ò ṣe é kà. Lórúkọ Jésù, ayọ̀ yìí wọnú ayé rẹ ní orúkọ Jésù. Ayọ̀ yìí wọnú ayé rẹ ní orúkọ Jésù. Ayọ̀ yìí wọnú ayé rẹ. Gbogbo ìwọ tó gbé omi dání, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àṣẹ ọ̀run wọnú omi, àṣẹ ọ̀run wọnú omi, àṣẹ ọ̀run wọnú omi, àṣẹ ọ̀run wọnú omi. Ọlọ́run Elédùmarè, kò sẹ́ni tí ó mú omi tára ò ní tù. Tó bá ti ń lo omi, ara kó bẹ̀rẹ̀ sí tù ọ́, ìyanu kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, ògo kó bẹ̀rẹ̀ sí búyọ ní orúkọ Jésù. Ògo kó bẹ̀rẹ̀ sí búyọ. Ohun gbogbo tó ti dòkú, ohun gbogbo tó ti sọ agbára rẹ dòkú lórúkọ Jésù, ó yá kó máa jí dìde, 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 ó yá kó máa jí dìde. Aró ayọ̀ rẹ ní agbára, agbára tí apá òṣó ò lè ká, agbára tí apá àjẹ́ ò lè ká. Aró ayọ̀ rẹ ní agbára, aró ayọ̀ rẹ ní agbára lórúkọ Jésù, orúkọ Jésù. Mo sọ àsọtẹ́lẹ̀ lónìí, ogun disappointment ọ̀run dá dúró nínú ayé rẹ lónìí. Ogun disappointment, ogun ìjákulẹ̀ ọ̀run dá dúró nínú ayé rẹ lónìí. Ogun ìjákulẹ̀ tó mú ìbànújẹ́ wánú ayé ọmọ rẹ, ọ̀run dá dúró lónìí. Ogun ìjákulẹ̀ tó mú ìbànújẹ́ wọnú ayé ọkọ rẹ, ní orúkọ Jésù, ọ̀run dá dúró lónìí. Gbogbo ìjákulẹ̀, gbogbo ìbànújẹ́ tó jogún nílé bàbá rẹ, tó jogún nílé ìyá rẹ, tí ọmọ rẹ ti ń jogún ẹ̀ lórúkọ Jésù, ọ̀run fòpin sí lónìí, ọ̀run fòpin sí lónìí. Ayọ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí fò, ayọ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí lọ sọ́tún, ayọ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí lọ sósì, ayọ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ní orúkọ Jésù. Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, ó mú ìbànújẹ́ ikú ònú ayé rẹ, ó mú ìkorò ikú ònú ayé rẹ ní orúkọ Jésù Olùgbàlà. Ó mú ìbànújẹ́ ikú ònú ayé rẹ, ó mú ìkorò ikú ònú ayé ọmọ rẹ ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn ìbànújẹ́
ìbànújẹ́ kọ̀ọ̀kan èyí tó wà nínú ayé rẹ ọ̀run mú kúrò lónìí, ọ̀run mú kúrò lónìí, ọ̀run mú kúrò lónìí, ọ̀run mú kúrò lónìí. Ohun gbogbo tó ní ọ lára, ohun gbogbo tó ń fi ìbànújẹ́ sínú ara rẹ, sínú omi ara àti ẹ̀jẹ̀ ara rẹ, ọ̀run mú kúrò lónìí. Ọ̀run lo omi ọwọ́ rẹ ní orúkọ Jésù, ọ̀run fi mú kúrò lónìí. Ọ̀run lo omi ọwọ́ rẹ, ọ̀run fi mú kúrò lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ níjú Elédùmarè, fífọ̀ láti ọ̀dọ̀ ọkùnrin, fífọ̀ láti ọ̀dọ̀ obìnrin, fífọ̀ láti ọ̀dọ̀ ọmọdé, fífọ̀ láti ọ̀dọ̀ àgbà, fífọ̀ láti ọ̀dọ̀ òyìnbó, fífọ̀ láti ọ̀dọ̀ ènìyàn dúdú. Ó yá kó máa wá orí ní òní, láti òní lọ. Ó yá kó máa wá orí. Gbogbo ìwọ tó wá ìwé ìgbélù, gbogbo ìwọ tó wá físà, láti òní lọ àánú kó máa wá orí, àánú kó máa wá orí. Ìwọ tí owó dá dúró lórúkọ Jésù, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Àmì tí a fi sí ọ lára yìí tí ò jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí, ó yá omi yìí kó ṣí dànù, ẹ̀jẹ̀ Jésù yìí kó ṣí dànù ní orúkọ Jésù. Bí àwọn baba ńlá wa ṣe pé tí wọ́n pe agbára rẹ sí inú omi tó sì dá wọn lò lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwì, bó ṣe pe agbára Ọlọ́run sínú omi ọwọ́ rẹ, àṣẹ gorí ẹ̀ lórúkọ Jésù. Ọ̀run dá Ọlọ́run ní orúkọ Jésù, ní orúkọ baba, ní orúkọ ọmọ, ní orúkọ ẹ̀mí mímọ́. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwì tí wọ́n jẹ́ kó ṣe àṣeyọrí lórúkọ Jésù, tí àìlè àṣeyọrí tó di ìbànújẹ́ lónìí, a mú ìbànújẹ́ yìí kúrò, àṣeyọrí yìí a mú kúrò. Ògo rẹ farahàn, ògo rẹ farahàn, ògo rẹ farahàn ní orúkọ Jésù. Ògo rẹ farahàn, ògo rẹ farahàn. Ọwọ́ àánú kan gbọ́dọ̀ wá orí. Ọwọ́ àánú tó wá mi rí lọ́jọ́ kìíní àná tó sọ ìbànújẹ́ mi dògo, ọwọ́ àánú náà kó wá orí lónìí ní orúkọ Jésù. Ọwọ́ àánú náà kó wá orí lónìí. Ọwọ́ àánú tó bọ́ aṣọ ìyà kúrò lọ́rùn mi lórúkọ Jésù. Ọwọ́ àánú náà kó wá ìdílé rẹ rí lónìí. Ọwọ́ àánú náà kó bọ́ aṣọ ìyà kúrò lọ́rùn ọmọ rẹ, aṣọ ìjákulẹ̀, aṣọ ẹ̀kọ́, aṣọ òṣè. Ọwọ́ àánú náà kó wá wọn rí ní orúkọ Jésù. Níbi tó ti ń ṣe àmì, ọwọ́ àánú náà kó wá orí, ọwọ́ àánú náà kó wá orí. Gbogbo alágbára tó kọjú ogun tì ọ́ lójú àlá, lójú ayé lórúkọ Jésù, ọ̀run tẹ̀ wọ́n rì lónìí, ọ̀run tẹ̀ wọ́n rì lónìí, ọ̀run tẹ̀ wọ́n rì lónìí, ọ̀run tẹ̀ wọ́n rì lónìí. Gbogbo ibi tí a ti ń reject ẹni ohun rere ní orúkọ Jésù, gbogbo ibi tí a ti ń reject ẹni ohun rere, gbogbo ibi tí a ti ń reject ẹni ẹ̀tọ́ rẹ lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ẹ̀ kó máa ṣí fún ọ lónìí. Wọn ò gbọdọ̀ reject ẹ mọ́, wọn ò gbọdọ̀ kọ̀ ọ́ sílẹ̀ mọ́ ní orúkọ Jésù. Gbogbo ibi tí a ti reject ẹ tí wọ́n lé òní ra àánú gbà lórúkọ Jésù, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìjọ Elédùmarè, ó yá lọ síbẹ̀ lónìí. Ó rí àánú náà gbà lórí iṣẹ́ rẹ, lórí òwò rẹ, ó rí àánú náà gbà lórí àwọn ọmọ rẹ, ó rí àánú náà gbà lórúkọ Jésù, lórúkọ Jésù. Àánú àti àṣeyọrí, àánú àti ìṣẹ́gun ó yá kó wọnú ilé rẹ lónìí, kó wọnú ẹbí rẹ lónìí ní orúkọ Jésù. Àánú àti ìṣẹ́gun ó yá kó wọnú ayé rẹ lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mírẹ́kù tó ò tí ì rírú ẹ̀ rí, ìyanu tó ò tí ì rírú ẹ̀ rí, ó yá kó wá orí pẹ̀lú ọwọ́ agbára iná ní orúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ìyanu tó ń fetí gbọ́, ìyanu tó ń fojú rí ṣùgbọ́n kò tẹ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù, kó wá orí lónìí. Ó yá fọwọ́ rẹ gba ìyanu yìí ní orúkọ Jésù, fọwọ́ rẹ gba ìyanu yìí. Gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn ní orúkọ Jésù Kristi, ó yá ìyanu tó gbìn ṣùgbọ́n wọn jẹ́ kó so èso rere lórúkọ Jésù. Èso rere kó bẹ̀rẹ̀ sí so lórí rẹ̀, èso rere kó bẹ̀rẹ̀ sí so. Olúwa Ọlọ́run ayérayé, àdàbí tó o bá fi ìran yìí hàn mí pé àwọn èèyàn ń jẹ èso búburú, mo sì mú wọn kúrò, mo mú wọn lọ síbi tí wọ́n ti ń jẹ èso rere, ayọ̀ wọn sì kó. Ìṣípayá náà sì farahàn lónìí. Ó ló gbélé mi lọ́wọ́ tí mò ń ṣe yìí. Gbogbo ẹnikẹ́ni tí ó gbé èso rere tí wọ́n jẹ́ kó wo èso búburú, tí òun wá ń jẹ ìkorò, tó wá ń jẹ ìbànújẹ́, láti òní lọ Ọlọ́run orí òkè àánú ọ̀túnṣílẹ̀ ó mú ọ lọ síbi tí èso rere wà. Ó tún jẹ èso ìkorò mọ́, ó tún jẹ èso ìbànújẹ́ mọ́ láti òní lọ. Gbogbo ìwọ tó rí àmì ṣe, ó tún jẹ èso ìkorò mọ́, ó tún jẹ èso ìbànújẹ́ mọ́, ó tún jẹ èso àgàn mọ́ ní orúkọ Jésù. Ó tún jẹ èso ìjákulẹ̀ mọ́ lójú oorun rẹ. Ohun gbogbo tó ń fún ọ jẹ, tó ń fa ìjákulẹ̀, tó ń fa ìkorò, tó ń fa ìbànújẹ́, ó tún jẹ mọ́ láti òní lọ. Bọ́n bá ti ń gbé wá láti òní lọ, ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò máa gbà dànù lọ́wọ́ wọn. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, ìṣẹ̀dá rẹ ó máa kọ́, ìṣẹ̀dá rẹ ò tún gbàbọ̀dì ẹ̀ mọ́. Gbogbo tó ń fún ọ jẹ lójú oorun, ìṣẹ̀dá rẹ ò tún gbàbọ̀dì ẹ̀ mọ́. Gbogbo àbájọṣepọ̀ ojú oorun, ìṣẹ̀dá rẹ ò tún gbàbọ̀dì ẹ̀ mọ́ lórúkọ Jésù. Gbogbo aṣọ òdì èyí tó ń gbé wọ̀ lójú oorun, ìṣẹ̀dá rẹ ò tún gbàbọ̀dì ẹ̀ mọ́ láti òní lọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lórúkọ Jésù Kristi olùgbàlà, ayọ̀ àti ìgbàlà Ọlọ́run ó yá wọnú ilé rẹ, ayọ̀ àti ìgbàlà Ọlọ́run ó yá wọnú ẹbí rẹ, ayọ̀ àti ìgbàlà Ọlọ́run ó yá wọnú iṣẹ́ rẹ ní orúkọ Jésù. Gbogbo ìdè tá a fi dì ọ́, ọ̀run já dànù lónìí. Ó lọ àṣẹ tó fi fún mi o Ọlọ́run Elédùmarè, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára lórúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo iṣẹ́ ibi èyí tá a ṣe sínú òjìji rẹ lórúkọ Jésù, ọ̀run bàjẹ́ lónìí. Gbogbo ìwọ tá a kan òjìji rẹ mọ́lẹ̀, ìṣẹ̀dá rẹ tá a kàn mọ́lẹ̀ níbi igi, tá a kàn mọ́lẹ̀ nínú omi, tá a kàn mọ́lẹ̀ nínú ilẹ̀ lórúkọ Jésù, ọ̀run tú ọ sílẹ̀ lónìí, ọ̀run tú ọ sílẹ̀ lónìí, ọ̀run tú ọ sílẹ̀ lónìí, ọ̀run tú ọ sílẹ̀ lónìí. Ìbùkún àti oore ọ̀fẹ́ Ọlọ́run ó yá kó máa wá orí. Ìbùkún láti ọ̀dọ̀ ọkùnrin,
ìbùkún láti ọ̀dọ̀ obìnrin, ìbùkún láti ọ̀dọ̀ ọmọdé, ìbùkún láti ọ̀dọ̀ àgbà. Ó yá kó máa wọ́ orí, 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 ó yá kó máa wọ́ orí. Lórúkọ Jésù, ọ̀run tú ọ sílẹ̀, ọ̀run tú ọ sílẹ̀ lọ́wọ́ aláàgbá burúkú èyí tó fi ń gbare mọ́ ọ lọ́wọ́ ní orúkọ Jésù, lọ́wọ́ àwọn ẹ̀mí ejò èyí tó fi ń gbare mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù, lọ́wọ́ ẹ̀mí ẹranko burúkú tó fi ń gbare mọ́ ọ lọ́wọ́, lọ́wọ́ ẹ̀mí wèrè tó fi ń gbare mọ́ ọ lọ́wọ́, tó fi ń fi àìsàn sínú ayé rẹ. Ọ̀run tú ọ sílẹ̀ lónìí, 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 ọ̀run tú ọ sílẹ̀ lónìí. Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, bá a ṣe tú Dáfídì sílẹ̀ lọ́wọ́ Gòláyátì, ọ̀run tú ọ sílẹ̀ lónìí. Gbogbo Gòláyátì ayé rẹ lórúkọ Jésù tẹ́lẹ̀ òní ìbànújẹ́ yóò ní kúrò sẹ́ lórúkọ Jésù. Ọ̀run fi dà kọjá lórí wọn, idà Ọlọ́run kọjá lórí wọn, ilẹ̀ ńlá ló gbé wọn mì ní orúkọ Jésù. Mọ̀mọ́ láti òní lọ lórí ọmọ rẹ bẹ̀rẹ̀ sí jó ijó ayọ̀, láti òní lọ lórí àwọn ọmọ rẹ, lórí àkọ́bí, lórí àbígbẹ̀yìn lórúkọ Jésù bẹ̀rẹ̀ sí jó ijó ayọ̀. Ìwọ ìyàwó lórí ọ̀rọ̀ rẹ, lórí ọ̀rọ̀ ọkọ rẹ bẹ̀rẹ̀ sí jó ijó ayọ̀, lórí àwọn ọmọ rẹ bẹ̀rẹ̀ sí jó ijó ayọ̀ láti òní lọ lórúkọ Jésù, lórúkọ Jésù. Ìwọ ẹ̀mí òkùnkùn nínú ìrìn àjò ayé ìránṣẹ́bìnrin ó yá jáde lónìí. Mo pàṣẹ fún ọ lórúkọ Jésù. Ìwọ ìránṣẹ́ òkùnkùn nínú ìrìn àjò ìdílé ó yá fi ìdílé sílẹ̀ ní orúkọ Jésù. Iná ọ̀run kó tì ọ́ jáde. Àṣẹ ni ó, kò sí negotiation. Ìwọ ẹ̀mí òkùnkùn tó ń bá ìdílé ìwọ ìjàkadì ìṣerere, tó ń bá ìdílé ìwọ ìjàkadì ògo, ìwọ ẹ̀mí òkùnkùn tó ń bá ìránṣẹ́bìnrin ìwọ ìjàkadì ògo, tó ń bá ìránṣẹ́bìnrin ìwọ ìjàkadì ìṣerere lórúkọ Jésù ó yá jáde. Mo pàṣẹ fún ọ ní orúkọ Bàbá, mo pàṣẹ fún ọ ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́, ó yá jáde, ó yá jáde. Gbogbo ìwé ẹ̀mí òkùnkùn níbi tó farapamọ́ sí lórí àṣeyọrí ìdílé ó yá gbiná sọnù, ó yá gbiná sọnù, ó yá gbiná sọnù, ó yá gbiná sọnù ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ó yá ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ Ọlọ́run ó yá kó bẹ̀rẹ̀ sí tàn. Ó ní nígbà tí Ọlọ́run dá ayé, ayé wà jújù ó sì ṣókùnkùn. Ọlọ́run sì ní kí ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ sì wà. Mo sọ àṣẹ tọ́lẹ̀ sínú ayé rẹ lónìí. Ìmọ́lẹ̀ Ọlọ́run ó yá kó wọnú ilé rẹ, ó yá kó wọnú ayé àwọn ọmọ rẹ, kó wọnú àdáwọ́lé rẹ lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ Ọlọ́run. Òkùnkùn láti òní lọ kò ráàyè nínú ilé rẹ mọ́, kò ráàyè lórí ayé ọmọ rẹ mọ́, lójú ayé rẹ. Ẹ̀mí òkùnkùn kò ráàyè. Mo wá sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ọ̀tá òkùnkùn, gbogbo ọ̀tá òkùnkùn, gbogbo ọ̀tá òkùnkùn nínú ilé rẹ, nínú ibi iṣẹ́ rẹ, nídìí òwò rẹ, ó yá iná ọ̀run sọ̀kalẹ̀ síbẹ̀ lónìí. Gbogbo ọ̀tá òkùnkùn nílé bàbá àti ìyá rẹ, níbi tá a ti ń ṣèpàdé pé àdé àní jẹ́ kó rà àánú gbà. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, iná àti àrá ọ̀run ó yá kọjá lọ síbẹ̀, ó yá kọjá lọ síbẹ̀, ó yá kọjá lọ síbẹ̀. Gbogbo ẹran tí gbogbo ènìyàn tá a dè mọ́lẹ̀ tí wọ́n pè ní ẹran wọn, mo sọ Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá kọjá lọ síbẹ̀ báyìí, ó yá lọ tú wọn sílẹ̀. Gbogbo ògo tá a dè mọ́lẹ̀, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá kọjá lọ tú wọn sílẹ̀. Gbogbo ẹran ara àti ẹja ara, gbogbo ara tá a dè mọ́lẹ̀ tó wà nínú àìsàn, ó yá Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá kọjá lọ síbẹ̀, ó yá lọ tú wọn sílẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó ní mi ò tí ì di orí òkè, ó ní ṣùgbọ́n ó máa fi àwọn àmì ńlá hàn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ìwọ tó tú ọmọbìnrin sílẹ̀ lórí ìdè, àwọn tó ń kọ́lé tí wọ́n ń ṣiṣẹ́ bẹ̀, wọ́n ń pè mí ní fídíò kọ̀, mo sì ń wo fídíò. Ọmọkùnrin dájọ́ kó dorí kodò, má ṣe gbé fídíò kọjá lọ níbi ọ̀dọ̀ ẹ̀. Ọlọ́run ní wo ọmọkùnrin tó dorí kodò yìí, mo rán ọ sí. Ẹjọ́ dáadé ẹ má bínú, ọmọkùnrin tó dorí kodò yìí ta ni? Ó lára àwọn, wọ́n ní ara àwọn ọmọ onílẹ̀ tó talẹ̀ fún yín ni. Mo ní ẹ bá mi gbé fóònù fún ìyàwó rẹ̀ ńkọ́. Ó ní báyìí pé ọdún kẹta rẹ̀ tó ti wà lórí àìsàn, ó sì ti dá padà sílé ìyá rẹ̀. Mo ní ó lọ gbé kúrò ńbẹ̀ o, ó tún fún àwọn tó fẹ́, àwọn àkókò tó fẹ́ jẹran, ó tún fún wọn lẹ́ran jẹ. Ó lọ gbé kúrò ńbẹ̀, lọ gẹ́ẹ̀tì omi sínú kẹ́ẹ̀gì white, omi ni kó mọ fúyàwó rẹ̀. Ó lẹ́yìn ìta gbàdúrà, Ọlọ́run ní kó bu yèèpẹ̀ orí òkè yìí, kó gbàdúrà sí, kó lọ da yèèpẹ̀ sí ẹnu ọ̀nà àbáwọlé orí òkè pé yóò rí tí ó ṣẹlẹ̀. Ó lóun lálàá pé òun kọ ebè, àwọn adìyẹ sì ń tan ebè, adìyẹ mẹ́ta sì ń tan ebè. Bó ṣe ń kọ́ wọ́n ń tàn, wọ́n lo ọmọbìnrin láti ṣe àgbà àná fún wọ́n ń tàn. Ó lóun kọ́ àwọn adìyẹ, òun fẹ́ pa wọ́n. Àwọn ìyá yìí sì jáde sóò pé ó gbọ́dọ̀ pa ó, adìyẹ wa ni ó gbọ́dọ̀ pa ó. Ó lóun ò fún wọn, ó lóun ò kọ́ adìyẹ yìí sílẹ̀ fún wọn. Ìyàwó ẹ̀ ti gbádùn báyìí, òun ló fẹ́ jẹ́ bí ọlọ́dẹ ńbẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ńbẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ti sáré pè mí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí láti òní lọ, ó tún jẹ ìkorò mọ́, àtún dà ọ́ láàmú mọ́. Gbogbo adìyẹ ayé, gbogbo ẹyẹ ayé tó ń tan àágùn rẹ dànù, tó ń tan ìṣerere rẹ dànù, lórúkọ Jésù wọ́n wọnú ìdè lọ, 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 lórúkọ Jésù wọ́n wọnú ìdè lọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, agbára tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lórí òkè àánú ìtúsílẹ̀ ó yá kó kọjá lọ, kó lọ tú ọ sílẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ọmọkùnrin ní òun fẹ́ kúrò lórí ibi iṣẹ́ báyìí sá, àwọn ò ní lè parí iṣẹ́. Kí ló dé? Ó ní ọmọ òun, wọ́n ní ó ki ìlẹ̀kẹ̀ símú
bó sì ti wọnú mú ẹ̀ lọ àfi tó bá ṣe operation wọ́n lọ sì fẹ́ gbogbo ìwọ̀nba owó tó rí o tún fẹ́ lọ sórí operation lọ sórí ọ̀tà yìí lọ dọ̀bálẹ̀ síbẹ̀ kó bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé n tó fẹ́ dé kó tó kúrò ńbẹ̀ ó pè mí padà ó ní wọ́n ní ìlẹ̀kẹ̀ yíyọ fún rẹ̀ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ọba àwọn ọba tó pọ̀ nípa àti agbára ó ní ìwọ ló pè mí ó ní kò sí tí mo fẹ́ ó ní tí bá ti ń ṣe ìfẹ́ rẹ èmi náà sì ti ṣetán láti ṣe ìfẹ́ rẹ gbogbo ìwọ tó wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí gbogbo ìbànújẹ́ tó bá ọ wọ bí lónìí lórúkọ Jésù ó dágbére fún ayé rẹ ìbànújẹ́ yìí di ògo lónìí ní orúkọ Jésù mọ̀mọ́ ìbànújẹ́ tó bá ọ wọ bí lónìí lórúkọ Jésù ó di ògo lórúkọ Jésù ó di ògo lórúkọ Jésù ó di ògo gbogbo ẹnikẹ́ni tó ní òní ràánú gbà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí lórúkọ Jésù ọ̀run mú wọn sínú ìdè ní orúkọ Jésù ọ̀run fi wọ́n sínú ìdè lórúkọ Jésù ọ̀run fi wọ́n sínú ìdè gbogbo agbára òkùnkùn tó ń ṣiṣẹ́ nínú àgọ́ ara rẹ lórúkọ Jésù ọ̀run fi sínú ìdè gbogbo ẹranko tó ń rìn kiri nínú àgọ́ ara rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run fi wọ́n sínú ìdè 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 ìbànújẹ́ rẹ dópin lónìí ní orúkọ Jésù mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ ìbànújẹ́ rẹ dópin lónìí ìbànújẹ́ rẹ dópin lónìí ìbànújẹ́ rẹ dópin lónìí ìbànújẹ́ rẹ dópin lónìí ayọ̀ ìgbàlà ó yá kó wọnú ayé rẹ mọ́ ṣe rò mí pin pé mi ò lè jẹ́ ènìyàn pé mi ò lè jẹ́ nǹkan kan tí Ọlọ́run sì sọ mí di ènìyàn lójú ọ̀tá mi mo sọ ìwọ tó wà lábẹ́ òun tó sì rí àmì ṣe gbogbo ẹni tó ti rò ọ́ pin pé ò lè jẹ́ ènìyàn lórúkọ Jésù ọ̀run ó sọ ọ́ di ènìyàn lójú ayé wọn lẹ́yìn wọn ọ̀run ó sọ ọ́ di ènìyàn ọmọ tán ti rò pin pé kò lè jẹ́ ènìyàn lórúkọ Jésù mo sọ gẹ́gẹ́ bí àṣẹ wòlíì Ọlọ́run ìpè àpọ́sítélì Ayọ̀ Babalọ́lá Ọlọ́run àwọn wòlíì tòótọ́ mo sọ lónìí ìwọ tán ló lè jẹ́ ènìyàn sẹ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè aṣọ di ènìyàn 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 ọba tó mú Jósẹ́fù jọba lórí àwọn ẹgbẹ́ gbogbo ẹni alágbára ilé bàbá rẹ alágbára ilé ìyá rẹ tó lò ní jẹ́ èèyàn sẹ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ọ̀run fi wọ́n sínú ìdè ọ̀run ẹ̀wọ́ ẹ jẹ́ sọ kankan fún yín ìwọ tó bá ní agbára Ọlọ́run ò sí agbára Ọlọ́run wà òwe lèèyàn pa fún mi pé ṣe báyìí mo ní mi ò lè ṣe at this my age o ní kí n máa ṣe báyìí ìwọ náà rò náà kò bójú mu pẹ̀lú ọjọ́ orí mi wá ní máa ṣe báyìí èmi ò lè ṣe ó ní tó ń bá jókòó tó ń bá rí lódì kejì fẹ́ẹ̀sì tí má gun àgàsọ mi ò lè rí èmi náà wà ní wọ́n fún ọ èmi ò mọ̀ pé ó le tó bẹ́ẹ̀ ìwọ ojú mẹ́rìndínlógún ni ìwọ fẹ́ fi rí èmi sì ní ojú Olúwa ojú tó rí gbogbo nǹkan arínúròdì olùmọ̀ràn ọkàn mo ní wò mí dáadáa mo ní ọmọdé òjòyè ọmọdé òjòbí àgbà òjòyè ọwọ́ ọmọdé òtó pẹpẹ tàgbàlagbà gan ò lè wá kèrègbè ó ní ó ní bẹ́ẹ̀ ni láti ọdún èmi àti àṣẹ hello good morning hello good morning mo sùn mo rí erin lé mi gbàgbàgbàgbà irú erin wo leléyìí ó ní mo sọ fún ọ àìsàn tó wà nú ara rẹ yìí má gbúrò pé ojú mẹ́jẹ̀ wọn ó tọ̀ ọ́ jẹ o erin lé mi gidigidigidi mo sì kan ògiri ó ti wò ó ti fi gbogbo fọ́ọ̀sì ẹ̀ sa eré bọ̀ pé ó kú ti dé ara ògiri kò síbi tó fẹ́ gbà mọ́ mi ò mọ bí ọ̀bẹ náà ṣe dọ́wọ́ mi mo kàn yíjú sẹ́yìn ni kò mọ̀ bó ṣe ń bọ̀ èmi náà sáré lọ mo kàn yíjú lójijì mo kàn gún lọ́rùn ni ẹni náà tó náà ohun tó èmi bá rí lódì kejì fẹ́ǹsì ó lé ní oṣù mẹ́ta tó fi wà lórí àìsàn tí ó di ọrùn mú báyìí tó ní ó dàbí pé wọ́n ṣùkò òun ní nǹkan lọ́rùn ẹ má sọ fún dérẹ̀ mi o èmi náà sílé mi náà ò fẹ́ gbọ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè agbára tó fi máa jagun lójú ayé lójú àlá ọ̀run kó gbélé ọ lọ́wọ́ lónìí agbára tó fi borí ogun ilé bàbá àti ìyá rẹ lórúkọ Jésù ọ̀run kó gbélé ọ lọ́wọ́ ẹ má sọ fún dérẹ̀ mi o wọ́n ní ò lè sọ̀rọ̀ àwọn tó ní ó má sọ fún mi náà wọ́n pè mí náà mo ní ẹ má sọ ó ti ní ẹ má sọ fún mi ẹ fi ilẹ̀ tí ìbá pẹ́ ẹni tó tú ilẹ̀ náà ẹni tó lọ no ó sọ ẹni náà ò sì tún gbọdọ̀ dọ́rọ̀ ẹ̀ wò mọ́ torí ẹni tí ò fẹ́ kó o fi ayé rẹ ní kó o lo ayé rẹ ní ìrọ̀rùn Ọlọ́run ní má ṣe ṣàánú wọn gbàdúrà pé Olúwa jẹ́ kí ìparun rẹ ó wá sórí wọn lójijì Fáráò bí Ọlọ́run bá ṣíjú àánú wo Fáráò ni wọ́n borí àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n Ọlọ́run kọ̀yìn sí Fáráò ó sì bá omi lọ ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa kọ̀yìn sí olórí ogun ayé ọmọ mi lónìí olórí ogun ayé mi ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ kọ̀yìn sí lórúkọ Jésù jẹ́ kí wọ́n bá omi lọ ogun ayé wọn jẹ́ kí wọ́n bá lọ lórúkọ Jésù ẹni tó ní mi lára ẹni tó ní ọmọ mi lára ẹni tó ní ìdílé mi lára Olúwa ò jẹ́ kí omi ayé ó gbé wọn lọ Olúwa jẹ́ kí omi ayé ó gbé wọn lọ gbogbo ẹni tó ní ọ lára pọ̀ ní rògòlò gbogbo ẹni tó lò ní ràánú gbà gbogbo ẹni tó lò ní tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ lórúkọ Jésù Kristi olùgbàlà
omi ayé ó yá kó gbé wọn lọ, omi ayé kó gbé wọn lọ, omi ayé kó gbé wọn lọ. Gbogbo ẹni tó di ọlọ́nà ìṣeré, gbogbo ẹni tó bá ọ fi ẹ̀tàn lò lórúkọ Jésù olùgbàlà, omi ayé kó gbé wọn lọ, omi ayé kó gbé wọn lọ, omi ayé kó gbé wọn lọ. Omi ayé gbé Fáráò lọ, àṣẹ láyàlé, ó sì tẹ̀lé ọmọ Ísírẹ́lì, ó tẹ̀lé wọn wọnú pé òkú pín sí méjì, ìyàngbẹ́ ilẹ̀ là ń wò yìí, àwọn Ísírẹ́lì sì kọjá nínú ẹ̀, àwa náà lè kọjá tó dáwà ní nǹkan ogun, a sì lẹ́sìn, a ní gbogbo agbára, wọ́n sì bọ́ sínú ẹ̀ ṣùgbọ́n wọn jáde. Lórúkọ Jésù, ogun tó bọ́ wá sórí òkè àánú ìtúsílẹ̀ ilẹ̀ orí òkè àánú ó yá kó gbé mì, ogun náà ò tún bọ́ jáde mọ́, ogun ìbànújẹ́ yóò tún bọ́ jáde mọ́, ẹ̀gàn rẹ ti di ògo láti òní lọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, wòlíì ló ṣiṣẹ́ rẹ ni, àfáà ló ṣiṣẹ́ rẹ ni, pásítọ̀ ló ṣiṣẹ́ rẹ ni, oṣó ló ṣiṣẹ́ rẹ ni, àjẹ́ ló ṣiṣẹ́ rẹ ni, èmèrè ló ṣiṣẹ́ ara rẹ ni. Lórúkọ Jésù tó lóòní kúrò nínú ìbànújẹ́ yìí, lórúkọ Jésù omi ayé kó gbé wọn lọ, lórúkọ Jésù omi ayé kó gbé wọn lọ. Mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ lónìí, ó ti rí bẹ́ẹ̀ o. Ohun gbogbo tó ń gbàbọ̀dẹ̀ nínú àgọ́ ara rẹ, ọ̀run yí padà lónìí, ọ̀run yí padà lónìí. In tó lè mú Dáfídì tí ìṣẹ̀dá rẹ̀ ò gbàbọ̀dẹ̀ bí kò láti ṣe lágbára tó, òmìrán ńlá ni, ó sì ṣubú, ó sì wó lulẹ̀, ó sì kú. Dáfídì sì fi idà ègé orí ẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo òmìrán inú ẹbí rẹ, gbogbo òmìrán ilé ọkọ rẹ, gbogbo òmìrán ilé bàbá àti ìyá rẹ, lórúkọ Jésù idà ọ̀run mẹ̀jẹ wọn lónìí, idà ọ̀run mẹ̀jẹ wọn lónìí. Màmá, gbogbo ẹnikẹ́ni tó ló sunkún lórí ọmọ rẹ, gbogbo ẹnikẹ́ni tó ló ní ayọ̀ lórí ọmọ rẹ, gbogbo ẹnikẹ́ni tó ló ní jẹ́ kí ìbànújẹ́ di ògo, lórúkọ Jésù idà Ọlọ́run mẹ̀jẹ wọn lónìí, ní orúkọ Jésù idà Ọlọ́run mẹ̀jẹ wọn lónìí. Wọ́n ní Jóòbù gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀, a sì dá ìkólọ Jóòbù padà ní ìlọ́po ìlọ́po. Gbogbo àwọn tó ti gba owó lọ́wọ́ rẹ tó ti fi jẹun, gbogbo àwọn tó ti jẹ nínú ogun rẹ, gbogbo àwọn tó ti jẹ nínú ìdààmú àti wàhálà rẹ, èyí tó tún wá ní ọ lára, lórúkọ Jésù Kristi, mo sọ gẹ́gẹ́ bí àṣẹ wòlíì lónìí, omi àti ẹ̀jẹ̀ rẹ, owó rẹ tí wọ́n gbà tí wọ́n ná, àágùn rẹ tí wọ́n jẹ tí wọ́n wá ń gbógun tì ọ́, lórúkọ Jésù Kristi, idẹ̀ mímọ́ kó kọjá lọ lórí wọn. Lórúkọ Jésù, gbogbo ìlọ́po rẹ èyí tá a gbà lójú oorun, gbogbo ògo rẹ tá a gbà lójú àlá, lórúkọ Jésù ọ̀run dá padà fún ọ lónìí ní ìlọ́pọ̀lọpọ̀. Gbogbo ògo rẹ tá a ti gbà níbi ìbálòpọ̀, gbogbo ògo rẹ tá a ti gbà níbi àfúnjẹ oúnjẹ ojú oorun, tójú ayé ni, aṣọ wíwọ̀ ojú oorun ni, aṣọ wíwọ̀ ojú ayé ni, lórúkọ Jésù ọ̀run gbà padà fún ọ lónìí, ọ̀run gbà padà fún ọ lónìí. Òní wà bákan náà mọ́, ìre yìí jẹ́ tiẹ̀ lónìí o, agbára ẹ̀mí mímọ́ tú ọ sílẹ̀ o, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ara rẹ̀ Jésù jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Mo ti dúró, dúró, dúró. Jésù ṣe ìyanu, Bàbá jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Jésù jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Mo ti dúró, dúró, dúró. Jésù ṣe ìyanu. Báyé ọ̀run bá kọjá, ọ̀rọ̀ rẹ̀ kì yóò kọjá. Gbogbo bá ṣú. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní mo já gbogbo ìdè lónìí. Ó ní gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé lẹ́sẹ̀ rẹ. Ó ní mo já dànù. Kò rí ìyanu á ṣẹlẹ̀ o. Ọ̀run bá kọjá, ọ̀rọ̀ rẹ̀ kì yóò kọjá. Gbogbo bá ṣú. Mọ́ ìmọ́lẹ̀ àtàn, ìmọ́lẹ̀ àtàn, bó ti wù kó rí, ìyanu á ṣẹlẹ̀ o. Ọ̀run bá kọjá, ọ̀rọ̀ rẹ̀ kì
kọjá. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá. Lẹ́ ò sí mọ́. Ìmọ́lẹ̀ àtàn, ìmọ́lẹ̀ àtàn, bó ti wù kó rí, ìyanu àṣẹlẹ̀ o. Olúwa ò ṣe, ẹ̀mí nínú ò ṣe, ayérayé ò ṣe. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtóbi jù, ọba tó pọ̀ ní ipá àti agbára. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ìmọ́lẹ̀ àtàn, bó ti wù kó rí, ìyanu àṣẹlẹ̀ o. Bàbá jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Jésù jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Dúró, dúró, dúró. Jésù ṣèyanu. Jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Jésù jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Àti dúró, dúró, dúró. Jésù ṣèyanu. Bàbá jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Jésù jẹ́wọ́, jẹ́wọ́ ara rẹ̀. Àti dúró, dúró, dúró. Jésù ṣèyanu. Ìgbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè. Àmọ́ ìgbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè. Abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè. Àwa ọ̀wá Jésù Jẹ́ ká rí ọ. Abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè. Mo wá ọ wá, jẹ́ kí n rí ọ. Abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè. Àwa ò wá, jẹ́ ká rí ọ. Abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè o. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àti wá Ọlọ́run wá báyìí lórúkọ Jésù, ó sì ti gbọ́ tiwa. Lórúkọ Jésù, ọba àwọn ọba kò ní fi wá sílẹ̀, bẹ́ẹ̀ sì ni kò ní fi ayé wa sílẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah. Mo kí gbogbo wa pé a kú oríire tòní lórúkọ Jésù. A ti rí àánú gbà. Ọlọ́run ní òun já gbogbo ìdè, òun já gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ èyí tó de ayé wa mọ́lẹ̀, òun tó de ìyanu wa mọ́lẹ̀. Ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. A ti wá Ọlọ́run wá báyìí o, a sì ti rí Ọlọ́run. Lórúkọ Jésù kò ní fi ayé wa sílẹ̀. Ìyanu náà ó ti kọ Jésù, ó ti bẹ̀rẹ̀ sí fi ara hàn. Ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ìyanu náà ti bẹ̀rẹ̀ sí fi ara hàn. A ó sì yin Ọlọ́run lógo lórí ayé wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a pàdé ní aago 10 ní ọ̀la. Èní ní day 5, ọ̀la ní day 6. Ó ti ń tán lọ díẹ̀díẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù. Kò ní rẹ̀ wá, agbára àti okun ọ̀run yóò fi fún wa. Ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Yóò dára fún wa o. Ìbùkún tí a rí gbà lónìí, ìbùkún àti ògo tí a rí gbà kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ o. Ní àkókò tí ẹ ń gba àwọn àdúrà yìí, mo rọ̀ wá nítorí ti Ọlọ́run àti ọkọ àti ìyàwó, ẹ mọ́ jà o, ẹ mọ́ jà o. Ní orúkọ Jésù yóò dára fún wa. Ẹ̀yin ìdílé, ẹ mọ́ jà o. Níbi iṣẹ́, mọ́ jà o. Yóò dára fún wa lórúkọ Jésù. Nídìí òwò rẹ, mọ́ jà o.
ìwọ ló ju ọfà báyìí ẹran òsì ọfà ò ní ba ẹran nínú igbó kẹran ó mọ́ jà pìtìpìtì wọn ó jà o ṣùgbọ́n ìwọ ra máa wò má jẹ́ kí inú ó bí ọ yóò dára fún ọ lórúkọ Jésù agbára láti borí ọ̀run yóò gbé wọ̀ ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́ agbára láti borí ọ̀run yóò gbé wọ̀ lórúkọ Jésù a ó ṣe rere o ojú òsì ní tiwa lórúkọ Jésù ìwọ náà bí o ṣe ń gbàdúrà lónìí ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ó rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ o gbogbo tó o bá dáwọ́lé láti òní lọ ó ti bẹ̀rẹ̀ sí yọrí sí rere o gbogbo tó o bá ń ṣe láti òní lọ àṣetì ò tún dé bá a mọ́ àánú lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí rí gbà láti òní lọ ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 ògo f'Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún wa lórí òkè àánú ìtúsílẹ̀ lórúkọ Jésù yóò dára fún yín o gbogbo ẹ̀yin tí ẹ ń san ìdámẹ́wàá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi kì í gba ìdámẹ́wàá mi ò dẹ̀ kì í béèrè ìdámẹ́wàá tipátipá o no ìwọ tó bá mọ̀ kò ṣe ìwọ tó bá ní lónìí ó ní lọ́la má nira rẹ lára yóò dára fún ọ lórúkọ Jésù ìwọ ni pé tí o bá ti rí ọwọ́ Ọlọ́run ṣá máa fi ògo Ọlọ́run hàn máa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Olúwa mò ń rí ọwọ́ rẹ nínú ayé mi o ò ṣe o ó ju owó rẹ lọ Ọlọ́run ò ní jẹ owó orí òkè tá à ń kọ́ Ọlọ́run ti mọ ibi tí a bá dé Ọlọ́run ti mọ bí ó ṣe rí so ẹ má wulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín náà lọ́lọ́run máa ń mú lọ síbẹ̀ pé ẹ rí bí orí òkè ṣe rí màmá kan wọ́n ní dádì àwọn rí bí orí òkè ṣe rí lónìí inú wọn kàn ń dùn nínú voice message wọn ẹ rí i pé ayọ̀ wọn kún àwọn ní èrò pọ̀ wọ́n wá sọ fún àwọn pé gbogbo àwọn ṣe ń rìn bọ́n bá ti ń pàdé kàn máa ṣàdúrà fúnra àwọn pé àwọn wá ń ṣàdúrà pé èrò pọ̀ lórúkọ Jésù gbogbo alájọ péjú lájọ sí orí òkè náà ọjọ́ náà ọjọ́ ẹ̀yẹ ni yóò jẹ́ ọjọ́ ìyanu ni yóò jẹ́ o ọjọ́ tí agbára ẹ̀mí mímọ́ yóò sọ̀kalẹ̀ lórúkọ Jésù kò ní bá wa nínú kòtò yóò ṣojú ẹ̀mí gbogbo wa a ó sì ra àánú gbà ẹ ti lè máa lọ sórí òkè o orí òkè yàtọ̀ sórí òkè o ẹ lè máa lọ ọ̀dọ̀ wòlíì yàtọ̀ sí wòlíì májẹ̀mú ìpè oníkálukú yàtọ̀ ọ̀tọ̀ ẹlòmíì ó ti fi owó ba ìpè ẹ̀jẹ̀ mi rárá o kì í ṣe lọ́dọ̀ tèmi o lórúkọ Jésù a ó sì ra àánú gbà ẹlòmíì fi irọ́ ba ìpè ẹ̀jẹ̀ kò ní sòtítọ́ ìránṣẹ́ tó wá gbàdúrà lọ́dọ̀ ẹ tó mọ̀ pé ayé ẹ̀ kún fún ẹ̀ṣẹ̀ tó sọ fún tó wá ní ó yá ó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé rẹ̀ ó kàn ń tàn ọ́ jẹ ni yóò dára fún ọ lórúkọ Jésù ó ní àwọn míì ṣe máa ní sójà ni mí èmi máa ń sòtítọ́ fún àwọn ènìyàn èmi ò ní parọ́ torí ẹni tó rán mi níṣẹ́ ni mo bẹ̀rù ẹni tí mo fẹ́ jẹ́ṣẹ́ fún mi ò bẹ̀rù ẹ̀ tí ò bá sọ nǹkan fún mi ń pa mi ò ní sọ kankan yóò dára fún wa ẹni tí ó bá sì sọ nǹkan fún mi ń pa ẹ̀ tí ń bá sọ fún tó wá jẹ́ pé òun náà ṣe tán láti bọ́ nínú ogun yóò jáwọ́ gbà mo sọ fún ìyá kan pé mọ́mì Ọlọ́run níṣẹ́ fẹ́ kàn mọ́ yín ó ṣe rere ó ní bẹ́ẹ̀ ni sà mo ní Ọlọ́run ní ẹ jáwọ́ nínú àgbèrè ọmọ ẹni mi ò mọ tí mò ń sọ àwọn méjèèjì kọ̀ wọn gbàdúrà mọ́ wọ́n gbà tí àṣírí ó tú ọmọ ní dáàdi ó pè mí ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi ó lóun bá yà òun ní òhò tí í ṣe fídíò kọ̀ pẹ̀lú ọkùnrin mi mo lógo ní fọ́lọ́ lókè ọ̀run tó wá rí i pé ìyá rẹ ni ò jẹ́ ṣe rere owó àgbèrè ló fi ń wá ọ̀nà àlùyọ fún yín ó ní ò jẹ́ kẹ́ ẹ ráàánú gbà yóò dára fún yín lórúkọ Jésù bọ́lọ̀ bá ṣe rìn mí ni màá ṣe sọ fún ọ èmi ò ní parọ́ ọ nǹkan tí èmi kì í jẹ́ṣẹ́ fún yàn ni pé ikú tí n bá rí kú wájú ẹ̀ mo ti gẹ́gẹ́ bí wòlíì mo mọ tí mo lè ṣe àìmọye tọ́lọ́run ti lò níbí even mo wà ń bí iṣẹ́ mo kàn ń gbàdúrà Olúwa Ọlọ́run sì gbé àwòrán yìí wá pé màmá mi ní a máa ń jà a máa ń sọ̀rọ̀ a máa ń jà Ọlọ́run sì gbé àwòrán wọn wá á jà á tún rẹ́ á jà á tún sọ̀rọ̀ á tún rẹ́ á tún jà á tún rẹ́ ní parí ẹ̀ á tún jà èṣù máa ń gbógun pé kó bínú kó kàn tiẹ̀ lọ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ pé òtítọ́ ni mo máa ń sọ ó sì fẹ́ kí wọ́n ṣe rere a máa jà àwọn sòótọ́ Ọlọ́run sì gbàwòrán wá pé wòwò ẹ̀jẹ̀ níwájú ìdílé ẹ ló mà ó yá ẹ bu omi ẹ ka sáàm báyìí ó yá ẹ lọ dá sílẹ̀ ẹ lẹ̀ ẹ kú rí fídíò náà nínú ọ̀sẹ̀ náà ọkọ̀ wọn ó travel trailer write off mọ́tò mẹ́ta write off ọkọ̀ sì jáde ńbẹ̀ tí nǹkan kan ò ṣe wọ́n ọkọ̀ jáde ńbẹ̀ tí nǹkan kan ò ṣe wọ́n èmi ò ní sọ pé kú ni mo rí mo kàn ní ẹ lọ gbàdúrà sómi ẹ ka sáà báyìí kẹ gbàdúrà kẹ lọ dán omi yín sílẹ̀ Ọlọ́run fomi rọ́pò ẹ̀jẹ̀ nínú ìdílé wọn ìwọ sì tún ní òṣàgbára Ọlọ́run ó sì tún sọ pé wọ́n sì tún ń tàn ọ́ jẹ pé o mọ́ gbàdúrà ìwọ náà wá ń sùn àárọ̀ ó sùn ọ̀sán ó sùn alẹ́ ó sùn
yóò dára fún wa. Ikú nìkan lèmi ní bá gbàdúrà fún ọtọ́ lọ́ba ní màá lórúkọ Jésù Olúwa kìlà o lè mọ̀mọ̀ màá kàn ní ó gbómi wá kí n gbàdúrà sí ó yá lọ fi wẹ̀ Ọlọ́run sì yẹ ikú náà dànù lórí rẹ̀. Ikú torí ó máa ń bẹ lòmíì lẹ́rù àwọn wòlíì olè máa ń sọ wọ́n ní màmá ikú rèé iwájú yín iwájú àwọn ọmọ yín ikú rèé ẹ̀yin náà máa wá gbọ́ ṣìṣìṣì dáàdì kí láá ṣe mọ́mì kí láá ṣe ìràpadà lẹ́ṣẹ̀ o ẹ pa màálù odidi kan o òun oyè owó màálù ó bá fowó màálù ìra nǹkan sínú ilé rẹ̀ ṣó ní máa rí wò títí láéláé pé tí mo fowó ìra rẹ̀ ó wàá gbé màálù ó gbowó lọ fowó òlé ó máa dán ìwọ máa jìyà lórúkọ Jésù. Gbogbo àwọn wòlíì bẹ́ẹ̀ ọ̀run ó fi wọ́n sínú ìdè. Gbogbo àwọn wòlíì tó ń borúkọ Ọlọ́run jẹ́ nípasẹ̀ owó ọ̀run ó máa tú àṣírí wọn wọ́n máa ṣẹ̀sín lọ́dọ̀ àwọn tí ò gbàgbọ́ ni wọ́n ti máa ṣẹ̀sín ẹ̀sìn rí wọn. Ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀ yìí nígbà tí Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ pé wòlíì kan ó lórúkọ yóò sì kú ní Nàìjíríà ṣé kò kú pé àfi tó bá lè confess ní gbangba pé nǹkan báyìí lòun fi ń kún agbára òun. Nígbà tí ó ṣòro kò lè ṣerú ẹ̀ ó pìvà kó kú ṣé kò wá kú. Nígbà tó lọ́ọ́ ní olórí ẹ̀mí kò ṣẹlẹ́yà pé tí ò bá yí padà sọ́nà ọ̀dọ̀ òun ṣé kò ṣẹlẹ́yà gbogbo yín lẹ́kú gbọ́ngbà náà ṣé kò abẹ́ ẹ̀gbá sọtẹ́lẹ̀ náà àwọn nǹkan kan wà tí Ọlọ́run bá ti sọ tó bá fẹ́ kí wòlíì ẹ̀ ó sọ síta yóò sọ síta tí ò bá fẹ́ kí n sọ máa yí padà sí àdúrà ó ní mo ti máa sọ pé ẹ gbàdúrà mọ̀mọ́ èmi ò nídìí owó ibà nídìí owó lèmi náà máa dẹ́rù báyìí pé mọ̀mọ́ ọmọ yín kan wà níbì kan o ikú rèé rárá o bí n bá gbàdúrà gan bí tí n bá rí màá lọ ṣe tọ́lọ́ ń bá ní kí n ṣe yóò sì rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí àwọn olè oníjìbìtì wòlíì wọn máa sọ fún yín màmá egbò kan la rí lẹ́sẹ̀ yín tí ń bọ̀ yìí kíní kásídẹ̀ǹtì rè ẹ̀yin náà máa wá kówó fún owó tẹ́ ẹ kẹ́ ẹ ná lórí àwọn ọmọ yín tó yẹ kẹ́ ẹ fi jẹun kẹ́ ẹ fi wọṣọ gidi wòlíì ò máa wá wọṣọ nígbà tẹ́mi bá ń wọ agbádá tẹ́yìn ọmọ ìjọ rún pa ẹ pé bínú Ọlọ́run lè wá sórí mi kí n tó máa ó mú mi wá síbi tí mi ò ti ní tọrọ jẹ tí mi ò ti ní lọ́ni lọ́wọ́ gbà kí n tó gbaṣẹ́ ìránṣẹ́ ibẹ̀ ló mú mi wá yìí ṣáṣọ ló fẹ́ rà fún mi tí mi ò lè rà ṣé bàtà ló fẹ́ rà tí mi ò lè rà kí ni mo wá fẹ́ lọ lọ́wọ́ gbowó fún kí n tó wá máa lọ yín lọ́wọ́ pé ó yá dandan ẹ gbọ́dọ̀ sàndà mẹ́wàá ẹ gbọ́dọ̀ san fèrè ẹ̀yin tí ẹ tó ti kù díẹ̀ tó láti jẹ kí n tó wá máa gbà nínú tó ní ìbínú Ọlọ́run lè wá sórí ènìyàn gbogbo wòlíì tó ń ṣe bẹ́ẹ̀ ìbínú Ọlọ́run máa wá sórí wọn láì jẹ́ kó béèrè ẹni tó mẹ̀tọ́ yóò ṣe fún ọ yóò ṣe lórúkọ Jésù ó ra àánú gbà gbà mo sọ fún ìyàwó mi pé ẹnìkan fún mi ní $500 ó ní irọ́ ni mo ní ìkú béèrè kàn fún mi lẹ́ńfílọ́pù ni mo sì kọ́ gan pé láéláé rọ̀rọ̀ mo sì tú wò $500 Olúwa ó ti ń dá májẹ̀mú pẹ̀lú ìdílé yìí tó bá ń dá májẹ̀mú rere fún wọn lẹ́ẹ̀kan sí yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi olùgbàlà ó wá láti inú ẹ̀ ni kì í ṣe pé mi mo á wo ọgbọ́n mo á ní mo fẹ́ òun lẹ́sẹ̀ rí wọn tán ṣẹ̀sí tán ṣẹlẹ́yà wọ́n ti fi wàásù ọ̀rọ̀ Ọlọ́run tòtítọ́ sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣẹ̀sí wọ́n ti bẹ̀rẹ̀ sí í dá sí tí ó kàn wọ́n ọ̀rọ̀ òṣèlú tí ó kàn wọ́n ọ̀rọ̀ àwọn olóṣèlú tó yẹ kí wọ́n sọ̀rọ̀ burúkú fún kí wọ́n wàásù ègún tó wà nù Bíbélì kí wọ́n bàbá mi Oyèlámì Ọlọ́run ó fọ̀run kẹ́yìn gbogbo ìgbà ni mo máa ń rántí àwọn bàbá yìí àwọn politician tó jẹ́ pé ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ọwọ́ wọn kún fún ìpànìyàn ọwọ́ wọn kún fún ìkà tó yẹ kí wọ́n ṣí Bíbélì ègún tí Ọlọ́run fi wọ́n gé ìwọ tó ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ìwọ tó ń lọ́ni lọ́wọ́ gbà ìwọ tó yẹ kó o ṣe tó o ṣe fún ọmọnìkejì wọ́n máa jọ jó nínú ṣọ́ọ̀ṣì ìbínú Ọlọ́run ó wá sórí wọn lórúkọ Jésù Kristi olùgbàlà wọ́n máa ṣe they are doing their best bẹ́ẹ̀sì òṣìwò ni wọ́n ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà ń lóyìnbó ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe gba free card di hospital ọ̀fẹ́ ìwé ìgbélú ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá níṣẹ́ tíṣẹ́ yìí bá bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́fìlì fọ́ọ̀mù tẹ́ mọ̀ gba Centrelink ẹ wá ní níbo náà ti ń ṣerú ẹ̀ Nàìjíríà ẹ wo àwọn tó ń ta wóróbo lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀yin wòlíì tó yẹ kẹ́ ẹ wàásù òtítọ́ fún wọn kí wọ́n ronú pìwàdà kí wọ́n rí ṣọ́ọ̀ṣì yìí báyìí kí wọ́n drive kọjá wájú ẹ̀ pé ẹ má jẹ́ ayọ̀dọ̀ wòlíì burúkú yìí ọ̀rọ̀ tá a gbọ́ àní lè sùn wọ́n máa wá ẹ máa ṣàjọyọ̀ ẹ máa jójó òṣì nínú ṣọ́ọ̀ṣì ìbínú Ọlọ́run ó wá sórí gbogbo yín lójijì gbogbo ẹ̀yin tẹ́ mẹ̀tọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run torí ilé ayé tó dàrú lónìí láti pàṣẹ wòlíì àti pásítọ̀ ni wòlíì àti pásítọ̀ ló dalé ayé rú kì í ṣe politician ó wá ṣọ́ọ̀ṣì mi ó wá lòdì gbọ́ wàásù tó ronú tó délé tó mọ̀ sunkún òkè rárá kì í ṣe ṣọ́ọ̀ṣì mi àfi tó bá ṣèfẹ́ Ọlọ́run ló kù òun lẹ ṣe rí wọn tó bá ti wá tó rí pé ibi ò ṣe ibi tá a lè dúró torí wọn ní lè sùn lẹ́yìn wàásù mi wọn ní lè sùn Oyèlámì olóṣèlú kan ó lọ gbé 50 million wá fáwọn wọn làwọn ní owó kíni
òun wá fi dúpẹ́ pé ẹ gbàdúrà fún òun àwọn wọlé fún gómìnà wọn láwọn àwọn ò gbàdúrà fún kó di gómìnà mo gbàdúrà fún kó tọ́jú àwọn mẹ̀kúnnù ni owó rẹ tó bá gbélẹ̀ mà ní kí Ṣọ̀pọ̀nná ó bù ọ́ ó yá gbówó ẹ lọ fi tọ́jú àwọn aráàlú àwọn olè wòlíì kan wọn ó gbà àwọn pásítọ̀ èké kan wọn ó gbà ó láyé àwọn bàbá yìí fi dá tán fi lọ tí ò sí àkọọ́lẹ̀ aburú kan nínú ayé wọn tán fi kúrò láyé ẹ lọ wo àwọn pásítọ̀ jí oyin lónìí ẹ wo àwọn tí ò gba Jésù gbọ́ àwọn tí ò mọ Bíbélì wa ń dàrẹ́tì wọn sọ́nà tó yẹ kí wọ́n ó ṣe yóò dára fún wa lórúkọ Jésù a ó sì rí àánú gbà lórúkọ Jésù ojú òní tì wá ohun tí mo fẹ́ lọ́dọ̀ yín ni pé ẹ ṣáà máa gbàdúrà fún mi àdúrà yín ju owó lọ ẹ máa gbàdúrà fún mi Olúwa gbogbo ìgbà tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí òkè àánú ìtúsílẹ̀ má jẹ́ n padà sẹ́yìn má jẹ́ kí àwọn ẹni bí ó darapọ̀ mọ́ mi ẹ máa gbàdúrà yín fún mi lórúkọ Jésù a ó sì rí àánú gbà ògo ni fọ́lọ́run lókè ọ̀run ẹ̀yin tí mo ní kẹ́ pè mí láfta program lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ tètè pè mí so yóò dára fún wa ẹ já sórí ọ̀fẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi jígí wa tá à ń gbàdúrà sí ẹ ṣáàjà máa gbàdúrà sí títí tí ó fi di last day àti omi wa ẹ já máa gbàdúrà sí tí ó fi di last day ká tó lò ní orúkọ Jésù Kristi Olúwa wa a ó ra àánú gbà oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé àmín ọ̀run yóò bá mi gbé orí yín sókè o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù hallelujah. Jẹ́ kí rí ọ. Abiyamọ. Bàbá jẹ́wọ́ sẹ́. Ìtumọ̀ sẹ́. Everybody say, you are your sunshine.